oúnjẹ tí mo ti fẹ́ bèrè. Ayé òdòdó wọn tọ̀ ọ̀dà ìrìn àgbọn ẹni tí màá ṣe lórí ẹ̀mú rẹ̀ màá ló pè wọ́n lẹ́kùn sí iṣẹ́ àwọn ẹlẹ́dàá pẹ̀tì ẹgbẹ́ wọn pè wọ́n lẹ́kùn sí ẹgbẹ́ wọn lẹ́kùn sí. ọdún tí wọ́n pè. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Please try again later. Thank you. La ilaha illallah. Mo bọ̀ ọ́ mi ti gbà tó ń sọ̀rọ̀ yìí bọ̀ ọ́ mi ti bìlí fún pé ìyá mi tó dúró ti ìmáàmù tó ń lé àyè mi ti gbà tó sọ̀rọ̀ bọ̀ ọ́ ẹja tó ń bọ̀. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Please try again later. Thank you. Tó o dà mo ṣe gbọ́ ọmọ tèmi tó mo gbọ́ yẹn Dear ní ọmọdé customer, rẹ̀. the MTN. Mo gbọ́ yẹn ní ọdún rẹ̀ báyìí à ń sọ̀rọ̀ lọ mo dẹ̀ á realize pé wọ́n tó sọ̀rọ̀ jìnnà gẹ́gẹ́ bí ohun tí bó ti máa mú tọ́lé àtọ́ndẹ̀ lílá ilá ọmọ ilá ilá ni wọ́n ìwọ àwọn ogun tó bó ti máa mọ ilá ọmọ ilá ni wọ́n ni mo pè yí o à ń sọ̀rọ̀ lọ ọ̀rẹ́ ti fẹ́ máa dùn mọ́ wọn mọ̀ ọmọ mú béèrè kan wọlé fóònù ọ̀dẹ̀ hàn jù bẹ́ẹ̀ ó fi di gbọ́n kọ́ọ̀tì mo dẹ̀ pọ̀ wọ́n padà ń sìn fóònù yẹn ti kú bí wọ́n pa á ní bí ó kú fún wa ní wallahu a'lam. Assalamu alaikum. náà ó dáa pé mo tún wá gbìyànjú láti pe afa Yusuf tí mi tí ì rí bá sọ̀rọ̀ mo tún gbìyànjú láti pe àwọn padà ó dáa pé òun voice wọn lélẹ̀. Ṣé ọdún pọ̀ lábẹ́ òun ìtọ́jú ọmọ sí mi? òkè alájà mo tún gbìyànjú padà. ṣẹ́rí pé mo sọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nísìn wípé mo dẹ̀ ti bèèrè lọ́wọ́ Alhaji Hasan nísìn wọ́n ní irọ́ ni wọ́n pa fún tí wọ́n sọ yẹn o pé irọ́ náà pa o torí nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ tán sọ tán tí kóòtù tí mi rí wọn bá sọ̀rọ̀ mo send the voice note 9 minutes yẹn sí Alhaji Hasan you understand báwo làwọn yẹn ṣe máa ń sọ báyìí I haven't concluded anything ṣé ẹ̀ lọ́pọlọ ni àbí làákà yìí ọ̀dọ̀ balẹ̀ mo ní ebu lẹ́nu tẹ́ bá mú tẹ́ máa sọ ní bá ní rí kọ́mẹ́ ẹ̀ bá jọ ẹ̀ máa fún ní ebu tẹ́ ní láìkí o ṣé ẹ̀ ní làákà yìí ni what is the conclusion in this what have you seen any conclusion yet we are still interrogating investigating you are saying that I've already concluded what the hell is wrong with you guys ṣé ẹ̀ ní làákà yìí lórí mi mo ní ṣe fọ́ọ̀mù wọn kọ́ọ̀tì ni àbíṣọ́ gbé ní àbọ̀fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ ni you telling me I'm concluding ẹ lọ́pọ̀lọ́ ẹlọ sún àwọn tó bí yín o pápá gbé náà bí lẹ́yìn tí ò ní làákà ìlórí o mo wá send first note yẹn sí ẹni tó jẹ́ spokesperson ilé Ayélára tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ tó jẹ́ Alhaji Hasan àwọn náà wá sọ pé àwọn wà mọ́tò báyìí àwọn kúrò lẹ́kọ̀ọ́ àwọn ń lọ s'Ògbómọ̀ṣọ́ báwọn máa gbọ́ ṣùgbọ́n gbà tí mo dárúkọ ẹni yẹn pé wọ́n sọ báyìí kí lẹ rí sí gẹ́gẹ́ bí ọmọlé tó mọra wọn wọ́n ní àǹtí mi náà lájà mú sí tó sọ yẹn bàbá ńlá pátá ní ṣùgbọ́n táwọn bá máa délé àwọn ṣe voice note èmi á sọ fún pé mo fẹ́ bẹ̀rẹ̀ programu ní 1 o'clock tó máa jẹ́ 7 p.m. Nigeria time pé màá pè wọ́n wọlé màá béèrè ìbéèrè lórí ọ̀rọ̀ yẹn lórí alájà Musili pẹ̀lú tó sọ gbogbo alamatẹ́ ti gbọ́ ẹja wa kúrò mẹ́ mo ṣeré níbẹ̀ kó bá lè máa jẹ́ ìdáhùn àti ìgbìyànjú lórí pé kí ló dé tí ìwádìí lẹ́nu àwọn tó jọmọ ilé Ayélára tó ń sọ̀pọ̀tì ìmáàmù Tọ́lá tó sì dúró tì wọ́n nínú ọmọ ilé Ayélára ẹjẹ́ wa lọ síbi tá a fẹ́ play audio gangan
ọdún ẹni tí fẹ́ pè lẹ́nu ọdún Alhaji Zubair lọ́ba níkà táwọn náà go through a lot of things lórí ọ̀rọ̀ ẹni yìí ìmáàmù yìí ilé ìtọ́lẹ́yà náà ti wá wọn kì í ṣe ilé ìtọ́lẹ́yà sọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí ìsọmọ Ògbómọ̀ṣọ́ ọdún yìí wù ní ọ̀hún ẹ̀ tẹ́tí ẹ̀ gbọ́ ṣe understand ẹ̀ máa tẹ́tí ẹ̀ gbọ́ so pẹ̀lú ògbó ọlọ́run máa play ọdún yẹn sìn lẹ́yìn náà mo ṣe máa pe àfa ẹ̀ ìyẹn àfa àṣàn láti béèrè nípa ntí alájà Musili sọ inshallah so ẹ kú ìfarabalẹ̀ o bismillah. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. هذا شارجي وفيك لبانك ما شاء الله رجعت من رضوان الله بالله. نعم. تموجه well concerned Muslim lórí social media. Okay. Timoje ẹgbẹ́ ìlú US pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Okay. Timoje jẹ́ nìkan tó jẹ́ pé mo kórìíra irọ́ tí mo jẹ́ olódodo àfà àti Ọlọ́run ṣàánú tí Ọlọ́run. Okay. Timoje jẹ́ nìkan tó. Tí ó fẹ́ràn òdodo tó sì máa ń dúró tí òdodo tí ó sì kankan tí ó lè yọ gbogbo ń bẹ pẹ̀lú bọ́ọ̀lọ́. Inshallah àmì ọ̀bà. Náà lórí ọ̀rọ̀ rògbòdìyàn tí ń lọ nípa Imam Tọ́lá àti ilé Ayílára lápapọ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ ibi tí ó dé ibi tí ó ń lọ wọ́n dẹ̀ rí pé náà máa ń wo fídíò mi tí mo ṣe lórí ẹ̀ ni mo fi lẹ́nìkan sẹ́ni nọ́mbà yín fún mi pé kí n pè ń pẹ́ mú ọ̀rọ̀ yìí dáadáa ẹ mọ bẹ̀rẹ̀ dáadáa mọ́nítọ̀ alhamdulillah ni mo ní máa pè yín pé ìjọba ṣe mọ̀ ọ́ sí gbogbo pápátá láì yọkan kúrò ìjọba wa sọ gbogbo pátá káwọn èèyàn fẹ́ gbọ́ ṣé ọmọ ilé Ayílára ní àfa àtọ́lẹ́yà ni tàbí wọn kì í ṣọmọ ilé Ayílára báwo ló ṣe jẹ́ gan-an sílùú Ògbómọ̀ṣọ́ alẹ́kejì ni pé ìmáàmù tó ń jẹ ẹ má bínú ọ̀rọ̀ ìmáàmù tí wọ́n jẹ nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ yìí ṣé orúkọ ìdílé mi wọ́n fi jẹ lọ́dọ̀ ọba tàná ni àbórúkọ ilé Ayílára yìí náà gbé lọ́bẹ̀ tó fi dé wọ́n fi fún wọn ní ìmáàmù ìjẹ tó bísímìlá àbá náà. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. نعم. والله تالله وبالله الذي لا إله إلا هو. نعم. والله تالله وبالله الذي لا إله إلا هو. والله تالله وبالله الذي لا إله إلا هو. gbogbo tó bá fẹ́ sọ níbi tó bá fẹ́ fi ṣàbùsí ẹnìkan àbí mo fẹ́ fi ṣèdájọ́ ẹnìkan gbogbo ìgbó tó bá wà ní ẹ̀kọ́ wọn ni kọ́ ń sọ lórí lórí. Inshallah. gbogbo bá fẹ́ sọ lórí tí mo mọ̀ nílé ọ̀rọ̀ yìí tó bá fi sí ìbàdí nìkan àbí fi wá bó fẹ́ nìkan gbogbo ìgbó tó wà ní ẹ̀kọ́ wọn ni kọ́ lọ́ba kọ́ sọ lórí lórí. Inshallah. so màá sọ pé ó ti ṣe rí àti mo ṣe bọ́ síbẹ̀. ṣe pé ìjọba rí pé ìbéèrè lè wáyé tó sọ pé kí n tiẹ̀ bó tiẹ̀ ti dé sọ̀rọ̀ ilé Ayílára ni wọ́n ni. bẹ́ẹ̀ni dáadáa àìmọ̀ yìí láti sọ fún mi gan. so question ló dẹ̀ mọ wáyé lórí pé kí wọ́n sọ pé kí ni àtọ́júbọ̀ rẹ kí ni tó lọ ní ìṣòro bóyá ògbé kan tó ń ṣe ní aláìní kan ṣe ní ọ àbí. bẹ́ẹ̀ni o dáadáa. orúkọ tèmi ní ìbọn Muhammad Taofeek. mo sì ti kọjá 60 mo ti wọ 67 ìrọ̀lẹ́ mo ti wọ 66. Allahu Akbar. mo sì ti bẹ́ẹ̀ mo kékeré nínú. bẹ́ẹ̀ni. mi ò ṣe àtọ́jú náà sórí ọ̀rọ̀ ilẹ̀ Ayílára àbí sọ̀rọ̀ ìmọ̀ọ́mọ̀ nínú Ògbómọ̀ṣọ́ tó ọmọ inú ilé lọ́ba ní káàdì mi ilé ọba àgbẹ̀ tó jáde inú ilé wa là so èèyàn
náà ní ilé ìmọ̀ọ́mù ó ti lè kàn wá láéláéláé àti táwọn ọmọ mi bá kọ́ mọ́sálásí tó máa ń ṣe ìmọ̀ọ́mù ní mọ́sálásí wọn tó bá kọ́ lóko táàbà ìpínlẹ̀ àmì jíjà ìmọ̀ọ́mù fẹ́lẹ̀ kankan ni èsì bá kọ́ bọ̀ lọ́wọ́ ẹnìkan láti gbàgbé tí ń bá bọ̀ látọ̀dún mẹ́rin bí fún ọkọ̀ yìí lọ ní wọ́n fi jìjà lórí ìjàmbá ẹni tó wà lé ìgbéri tó wà lé yìí nǹkan fún ẹni kó fún ẹ̀jẹ̀ ìjàmbá lórí ẹ̀ èyí tó kọ́kọ́ kílẹ̀ kẹ́bíbọ̀dì ká kọ́kọ́ kílẹ̀ nìyẹn sọ wá ìbéèrè pẹ̀ bí lórí yìí màá ní appreciate wọn pé àwọn kan báyìí tí mo fẹ́ dá orúkọ wọn tó yẹn bá yìí dé pé kí ni fídíò ìkọlẹ̀ gbọ́dọ̀ ti wọn náà láti pé kí kẹ́bàbí táàgì wọn wọ́n lè ní Alhaji Ibrahim Awa tí ọ̀fà nínú wọn náà nínú àwọn tí mo fẹ́ tó táàgì kọjú kókó dédé wọn inú wọn náà ni Belgore wà Belgore wọn tí mo ṣe fẹ́ kí wọ́n bá mi táàgì kókó dédé Belgore wo ni tí wọ́n retired justice ṣẹ́ni gbogbo ó ní ìtumọ̀ tí mo fi ó ní ìtumọ̀ tí mo fi rí bẹ́ẹ̀ wò owó mi torí mo súnmọ́ àwọn ẹni tí ọ̀rọ̀ yìí ó kọ́ lẹ́sẹ̀ gidi gan àwọn náà ti ṣiṣẹ́ kan lábẹ́nu nípa ọ̀ ṣé àwọn orúkọ pọ̀ nílẹ̀ bàbá sọ́sípẹ́tì bọ̀ bá ti ń bá a lọ àdàlọ́ sọ wọ́n máa tẹ̀tẹ̀ lọ dẹ́kun ọ̀rọ̀ dodo ìlẹ̀mọ̀jọ sẹ́ni kankan tí a bẹ̀rẹ̀ bẹ̀rù tó bá ti dọ̀rọ̀ dodo àyàfi ọlọ́run ní la yasha an-nas illa yasha Allah. Ètò ìṣẹ̀lẹ̀ ni pé the last Friday of October nígbà tí that was about 3 years ago that is 4 years ago before kò tó gbé ìmọ̀ọ́mù tó yàtọ̀ ọjọ́ ìmọ̀ọ́mù ilé ló ti mú ìfura pé àwọn kankan ń lọ lábẹ́nú nígbà tí ìmọ̀ọ́mù àná jáde láyé èyí kíkà ní gbogbo tí ní kò plan work ní tọ́wọ́ subsequently bí ọba ti ń sọ ẹ̀rọ graph nǹkan tí mo ń sọ ẹ̀rọ orí pé kí ní ti wà nílẹ̀ láti gbà tí ìmọ̀ọ́mù àná ti wà láyé ni ṣé báyìí èrè so kí ló fẹ́ ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn kákún ìlú kákún ìgbàlẹ̀ tó dé kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ tó kàn nínú ọ̀dọ́ kẹ́kẹ́ ìpàdé nobody knows anything again of táwọn fi ṣe plan wọn nígbà náà wọ́n fẹ́ plan. so bá tí ìyọ́nù àwọn wá jáde láyé táwọn ìta lọ sílé táwọn oríṣi ìfìdá àwọn kankan. so àwọn ọ̀rọ̀ oríṣiríṣi jáde ní ojú agbo níbẹ̀ níbi pé Alhaji Monsur Kìtìbí wọ́n make nation ó kún ìlú bẹ̀rẹ̀ pé ẹni tí ọba tó jẹ ìmọ̀ọ́nù l'Ógbómọ̀ṣọ́ ó gbọ́dọ̀ gbé nìkan tí ó lo qualification báyìí wọ́n sàmúlò qualification yẹn wá. ó kíni àti kíni. ẹ̀rí náà inú tí ń tẹ́sán lẹ́nu ni. nígbà èyí wọ́n rí pé nǹkan tó rọ́ọ̀gì nítorí pé ilé wọn lẹ́ni tó parí ìmọ̀ọ́nù tó jáde láyé ilé wọn ló ti jẹ kẹ́yìn. ìtura nínú pété rẹ bá ti wá kájọ títí ẹ yóò tún wá fojú sáàjọ alájọ tó fẹ́ alájọ àbí o kí ni qualification yìí tó kú tọ́lá tó jẹ lórí wọn. àárín yẹn 7 minutes lásán ọ̀dẹ́ tí fóònù yẹn fi cut mo wá pè wọ́n padà ìyẹn wá continue sí 53 minutes bismillah. ọjọ́ ẹni fóònù yìí ti kú o àbí kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ mi pé èmi náà tún lè pèsè lọ́dọ̀ yìí. ọdún mi bẹ́ẹ̀ rà wọ́n bẹ̀rẹ̀ àbọ̀wọlé àbútà. ó dàbí ṣé bẹ́ẹ̀ nìkan ká mo sáré pé àwọn mẹ́ka jọ kò tó rí lọ kódé báwọn náà ń di ẹsẹ̀ sọ pé wọ́n tó ń rẹ́ ìdílé mi tó fẹ́ kó àtọ̀kì bẹ́ẹ̀ ni o ṣèké mi ọkọ̀ bí ara. so ìjọ tí bàbá wa aláìlá tí ìbò ṣe mọ̀ nídìí wọn ní Ìlọrin bàbá wa mufti àná ń bẹ láyé ìlú wa wà pẹ̀lú wọn àwọn náà ti mọ ọmọ mọ̀lídì yẹn ìlú wa wà pẹ̀lú wọn lórí pé àwọn wà lọ́dọ̀ wọn láti jọ lọ́dún mọ̀lídì yẹn níbẹ̀rẹ̀ lálẹ́. ṣé wọ́n wá ń ṣe prógámù kan lórí rédíò wọ́n pé prógámù yẹn ní ìmọ̀lúnàdínì ọgbọ́n ògbìn. ẹni
ẹni tó anchor program yẹn wá jẹ́ ọmọ bíbí ìmọ̀ọ́mù àná tó jáde láyé. ok. wọ́n ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe mọ oúnjẹ ìmọ̀ọ́mù lógúnmọ̀ṣọ́ tó máa ti wá kó báyọ̀ lọ báyọ̀ lọ báyọ̀. mi ò gbọ́ rí mi ò sì fi ìṣèṣì gbọ́ nǹkan bẹ́ẹ̀ nítorí pé kọ̀ọ̀kan mi. bọ̀dé rédíò ló tún gbọ́. ṣé wọ́n decide láti pè é torí wọ́n fi ń ṣe ilé kan pé ilé kan bẹ táwọn náà ti jẹ ìmọ̀ọ́mù ilé yẹn jẹ́ Músè nítorí tó jẹ Músè lọ́jọ́ ìmọ̀ọ́mù lẹ́yìn Abọ́bọ̀dé nítorí Músè ló jẹ. wọ́n ká gbogbo orúkọ tó ti dàgbà sáré nínú púrógírámù yìí àwọn oríjìlẹ̀ Músè ń bẹ̀ kí ni kí ló wá pé ìrọ̀ gbé fọ́ọ̀mù ní bá pè wọlé. bóun ló ṣe ń jẹ pé gbogbo ń tẹ̀ ń pè yí ẹ ti dárúkọ ilé kan tó ń jẹ Músè. àtìlẹyìn gẹ́gẹ́ nílé àwọn ìmọ̀ọ́mù àná táwọn aládùúgbò àtìlẹyìn gẹ́gẹ́ náà láì dáàtì mọ́ wọn lọ́wọ́ táwọn fi ń jẹ ìmọ̀ọ́mù tó òfin jẹ́ káwọn eléyìí ó jẹ mọ́. tó lọ́n. ṣé wọ́n ní àtàwọn ti àìjáde wọn wá ní kí wọ́n ṣe ní wọ́n tàn mọ́. èèyàn jẹ mọ́ orúkọ wàá hàn mọ́. ọ̀wá hàn mọ́ àwọn ọlọ́wọ́ tí wọ́n hàn. àwọn tí wọ́n gbé ní ẹ̀mọ́ tí wọ́n ní ìlú nígbà àwọn ọlọ́pàá náà tọ́jú gbogbo ìmọ̀ọ́mù ìlú. àti gbogbo ilé tó kù tó ń jẹ́. gbogbo ilé tó kù tí ń jẹ́. ètò ọlọ́run. mo pe bá mi yí. àgbọ̀yé ọ̀rá. ṣe ní wàá pè ní ọmọ ọkùnrin rẹ ló wá jẹ́ ọmọ ìmọ̀ọ́mù àná ló bá ní kò lè yé mi tí mo bá fẹ́ kó yé mi wá bá àwọn níbi táwọn ti ń ṣe ní tìlú ìmọ̀ọ́mù ìpánsù. ṣẹlẹ̀ káwọn ní ìgbà ìtùnú báyìí ní ìfètò ìṣàtọ́jú náà. bẹ́ẹ̀ ni. mo wá decide láti lọ ṣùgbọ́n kó tó dijọ́ tí màá ń lọ already wọ́n ti olówó orí musa lórí social media lórí YouTube lórí Facebook. ẹni tó fi anchor pípọ̀ nínú rẹ̀ ìyẹn Alhaji Kosim jí ọkànlá ọlọ́ọ̀ṣẹ́ débi pé ní bẹ́ẹ̀ tí ń ṣàdúrà àjọ kẹjọ bàbá akíntó ṣàdúrà ní tètè tí ń ṣe náà ló ti ń fi fọ́tò rẹ̀ ń àwọn èèyàn pé ní jọ́kàlàdé ìmọ̀ọ́mù rẹ̀ jọ́kàlàdé ìmọ̀ọ́mù rẹ̀. aláwọ̀kọ̀. nígbà yẹn Alhaji Jimoh-Okanla wọ́n sì wà pẹ̀lú ìmáàmù Tọ́líà kódòdó tó hàn sáwọn náà bismillah. mo rò pé báyìí èyí ìgbà tó èyí ò lè wá mọ gbogbo agbáàbò tó ń ṣe káàkiri olùmọ̀ọ́mù rẹ̀ ìgbà tó kéèyàn wá sí ìmọ̀ọ́mù council ìgbà tó yìí wá rí kiri yẹn báyìí agbáàbò ẹgbẹ́ ṣe káàkiri yìí ìyẹn bá kọ lẹ́tà against kiri yẹn ní on the 2nd November mo bá kọ lẹ́tà pé ẹbí ká abolish àwọn ilé káwọn ọmọ ilé ìjẹ ìmọ̀ọ́mù mọ́ ẹni tó bá ní ìlọ ní ìlú ìjọba gbà wá ní ọdún kan ká tó parí ẹ kó àwọn àfọ àfọ̀ǹdé ìjọ ẹ skiri 50 dànù ẹ skiri 25 dànù ẹ skiri 15 dànù ẹ mọ sí ìdí ẹgbẹ́ fọ́dún kan láti padà mọ ẹni tó bá mọ ṣe. tó sì dá bẹ́ẹ̀ dáadáa. nígbà tí ìmọ̀ wà ní jáde láyé nígbà tí ìmọ̀ wà ní jáde láyé àbúrò ìmọ̀ọ́mù àná náà ló tún ti ń dìbò táìpù náà ní kí ìwé lẹ́yìn ṣé àlè. Tẹ́lifẹ́ kí nínú òtútù pọ̀ nínú ìrìn wọn ni kò sí pọ̀ nínú wọn. bẹ́ẹ̀ni. So àbábọ̀ lẹ́tà yẹn lè ní mú lọ sínú meeting ìmọ̀ọ́mù council yẹn ìgbà tó lè mú lọ wọ́n bá ní kò ní iye pẹ́ẹ́pẹ́ ni tí wọ́n yẹ̀ ní screening committee ní ẹ̀lẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ọ́mù which Jimoh-Okanla is the secretary. ìwọ ní secretary screening committee o sì ti bí candidate tí ẹ̀rọ advertise ẹ̀fẹ́ fi ń gbé sórí Facebook. wrong. so lọ́ba torí rẹ̀ níjọ́ náà lọ́ba ní kí wọ́n gba ìwé secretaryship kúrò lọ́wọ́ rẹ̀. nígbà tí wọ́n gba ìwé secretaryship kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n bá gbé fún ẹni tí anchor program inú àfa Gani ṣe ọmọ ìmọ̀ọ́mù àná. bẹ́ẹ̀ni tó gbéṣẹ́. ṣe
but ẹni tó ń ṣe ìmáàmù nǹkan oṣù tó wá jẹ́ àbúrò ìmáàmù àná. tòótọ́ ọlọ́run. ìmáàmù àná ti lọ àbúrò rẹ̀ ń ṣe àìjókòó ọmọ rẹ̀ ń ṣe sẹ́kẹ́tìrì nínú agbolé wọn láti fi ṣe mítìnì. kò tí kúrò láàrin wọn náà. mo rò pé báwo sọ yìí. bẹ́ẹ̀ ni mímì. mo rò pé báwo ni yìí. àgbọ̀ yìí bàbá. nígbà tẹ́lẹ̀ ó sì tẹ ìwé yẹn ní òṣèlérò kan mo ṣe up to 150 copies. ọlọ́ọ̀tọ̀. mo pé fún gbogbo àwọn ẹ̀fọ́ wa tó wà níbi ìjókòó ní jẹ́rìí rẹ̀ ni. náà. lórí pé ẹ̀mọ́ ìdíkà lẹ́sẹ̀kẹsẹ̀ ìdàlájì áálì lọ́ba gbogbo ṣe yìí. ẹgbẹ́ mi fọ́ wọn ẹgbẹ́ wọn jáde ń fọ́ wọn o kì í ṣe bẹ́ẹ̀ ìdílé náà fi yàn ìdílé náà fi yàn. wọ́n bá ní kọ́mọ́bìnrin lèmi bá jáde. mo ti jọ́ kan lẹ̀ màtó ìjọ kẹta aláàjì áálì wa ránṣẹ́ pé ìdílé mi tó ti lè kọ ìwé mi. ìwé mi ti mo tó kọ́ on the 4th. ó tún ti lọ rèé pé mo tún lọ rèé pé èmi ò pé kẹ́ ẹ mọ́ gbọ́dọ̀ tẹ̀ ṣe ṣùgbọ́n ẹ lọ rèé lọ́sí kíní kan pé kíní yìí o ọ̀ṣẹ̀lẹ̀ sí wa ní gbogbo àgbáyé ń wò lọ́wọ́ ń bẹ ní ìwé yẹn bẹ́ẹ̀ mo ní pọ́pọ́ rẹ̀ mo ní sẹ́ńdì ẹ̀ sí yín. nígbà mi yín. bẹ́ẹ̀ni. ṣé wàá nínú wa pè mí lọ sábẹ́ igi kan. wọ́n wá lọ́bì fún mi pé kí ló pẹ̀lú lórí kíní yẹn kéde káwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe wà nínú ìlú ìgbà wọn ní torí àwọn kan bẹ níbẹ̀ yẹn tó ṣe wọ́n ṣe ojú kòkòrò ìlú òmù yẹn táwọn òṣìṣẹ́ kí wọ́n jẹun which is the late ní títọ́ ṣaláìsí wá sílẹ̀ àná. so pé àwọn wà against pé àwọn òbí fẹ́ kí wọ́n jẹ torí pé àwọn gẹ́gẹ́ náà jẹ́ múṣẹ́. àgbọ̀yé. mo rò pé ìwà mi yẹn yín. múṣẹ́ làwọn ti hijack rẹ̀ torí ní ilé ìlú náà wọ́n ti hijack tàwọn múṣẹ́. tí wọ́n wò wípé tí ìlórí bá ti lè padà sílẹ̀ yẹn yóò ti di àjẹgbẹ́lù àwọn múṣẹ́ tó ti padà wá sínú picture yẹn àwọn tó lè sí ní yóò tayé àwọn bẹ́ẹ̀ kò sóòlù àwọn tí ń kàmpéènì déèsì pé àwọn múṣẹ́ ògbòdò bá sílẹ̀. àlọ́ àtọ̀rọ̀. nígbà mi yìí ìgbà tí wọ́n bá ní sọ̀rọ̀ lábẹ́ ibi ni wọ́n rí àbò títí wà lọ́wọ́ bàbá yìí áàlù súnmọ̀ ní ti bàbá yìí pera rẹ̀ mo wá mú fóònù mi mo wá fọ ara mi kó fi pera mi fóònù mi wá rí wọ́n sọ pé bàbá àwọn tó ń gbé mi lọ sí èkó ti dé kí n sì lórí ọkọ̀ àwọn olóògbé mi lọ pé òdì pé wọ́n dà mí lẹ̀ káàkiri lọ sọ̀rọ̀ tó bá yà tó ń pé kí ní bá kó ní ìdáàbò sí mi. èyí sì wà pẹ̀lú àwọn ẹgbẹ́ mi wọ́n jẹ́ tí mo ní kí wọ́n gbé lọ́ọ̀kan báyìí kí wọ́n rú ìlú àwọn ọlọ́kadà fún wọ́n tó gbogbo ní eré àdẹ̀yẹ bàbá fi mú. ọwọ́ adìrẹ̀ ní ẹjọ́ náà ni wọ́n á lọ sọ́dọ̀ secretary supreme council special committee on islamic affairs alhaji abdulaziz tamplani mo wá lọ sọ́fíìsì wọn ilé ìwé tí wọ́n ṣe fàájì àjọjọ́ pàdé sọ̀rọ̀ yìí àwọn wá fi fídíò tó ọlẹ́ àwọn fi hàn ní ìpèsè tí mo rí ìkẹfẹ́ olówó káàkiri pé ọ̀pẹ́ fi jẹ ìmọ̀ orí ìyẹn ṣé mi ò rí pé mo bẹ́ẹ̀ wá arrogant. oníṣẹ́ṣẹ́rí speaking gbogbo yìí wá arrogant bí mo ṣe rí yìí o ẹ bá mi bóòdù ẹ̀ tó rí mo ṣe ń bá a èkó lè ní ní mo bọ̀bọ̀ yẹ sọ mo gbọ́mọ̀ sọ. ẹ̀yin lẹ́wọ́ kọ́ sọ fẹ́ nìyẹn lọ́kẹ́. mo ti mẹ́rẹ́ wà ní mo sọ mo kékeré sọ mo gbọ́mọ̀ sọ o. wọ́n sọ wípé ìṣòro ògbómọ̀ṣọ́ ohun tí ẹni rẹ̀ wá kí alájà abdulaziz pé kán mọ́ ọbọ̀ wá pé mítìrì nípa wọ́n sọ̀rọ̀ ìmọ̀ọ́ṣìp ó ṣe ìmọ̀ọ́ṣìp tó ń lo ní ọjà agbó alájà àgbàní ọmọ ọba alájà abdulaziz bá sọ pé ní àwọn ọ̀rọ̀ ráyè ṣùgbọ́n ọmọ bàbá mi kan ń bọ̀ tó bá ti dé àwọn èrò rẹ̀ kó ọmọ ẹ̀kọ́ contribute sí nǹkan tó bá fẹ́ sọ fẹ́ẹ́ pé mi ò tójú bọ̀ fẹ́ẹ́ pé kì í sọ àtọ́júlọ̀ tó. rárá o ṣùgbọ́n àwọn ọmọ fi sílẹ̀ sọ̀rọ̀ pé gbogbo èrè tí mo rí yìí ti kò sátúndú náà bẹ̀rù. good mo wá débẹ̀ tán mo wá káwọ́ gbé abòónú ìwé ní rẹ̀ tí káwọn tó sọ gbogbo tẹnu rẹ̀ tó ń tẹnu rẹ̀ ní kàràkù yìí bá dé pẹ̀lú envelope lọ́wọ́. ìgbà tí kàràkù yìí dé pẹ̀lú envelope lọ́wọ́ lọ́ba ní ìsàlámà ní pé o ní tí mo fẹ́ kí ẹ mọ̀ ní pé àti báwọn ìdílé tí wọ́n bá dé àti báwọn sọ̀rọ̀
wọ́n ti lọ yìí kọ̀wé kíní kankan ìwé tó sì kọ wọ́n sáìnì ẹ̀ẹ́dẹ́ kàkà jáde nígbà wọ́n kà jáde ló bá ní àwọn tó sáìnì adélé alága àti adélé sẹ́kẹ́tìrì ibẹ̀ ni mo ti lọ́wọ́ sókè. ìwé ń gbọ́ná tó báyìí ṣé àtàlága ìdílé àti sẹ́kẹ́tìrì ṣé gbogbo wọn lọ sí wúlé wá ni. tó bá lọ mú rẹ bá ní sùúrù tó fi dé yóò ti jẹ́ pé odidi ní ìwé báyìí pé adélé alága ni ó sáìnì àti adélé sẹ́kẹ́tìrì. yọba mi yìí so wọ́n ti wá fúra wípé èmi yìí ti fẹ́ gẹ́gẹ́ bí antagonist fún ọ torí pé ara mi ti kọ àbòsí ìdílé mi ṣe ní tó wà lẹ̀. èmi wá ní ẹgbẹ́ o tẹ ẹ bá ní ní tòótọ́ ni wọ́n sọ pé kẹ́tẹ́tì mú ìmọ̀mù jáde ní orí bíbẹ́ fún ṣe kọ́bíkọ́bí ló yìí mọ́mù o. bọ̀tẹ́ bá ní tòótọ́ ni pé wọ́n ní kẹ́ ẹ mú jáde táwọn ayélujára ọ̀bá ti lè mú jáde títí ọ̀sẹ̀ tí ń bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí. ẹ̀yin ilé mélòó ló kú ilẹ̀ wọ́n ní ilé méjì ni ilé méjì òun kọ́ wọ́n ní adé àti bangọ. adé fẹ́ ilé yẹn lẹ̀ bàbá yẹn bá ní àwọn ilé yẹn lẹ̀ bàbá yẹn ti jáde láyé ní ìsìn wọ́n bá láwọn ilé yẹn lẹ̀ bangọ ńkọ́ wọ́n láwọn náà ilé yẹn lẹ̀. àwọn tó dá mi lóhùn ọ̀kan ti jáde láyé tí bangọ ò tí ì jáde láyé ní ìsìn pẹ̀lú àwọn onímọ̀ ànájọ́ kó àwọn kiri ní ìsìn. wọ́n bá ní sáwọn eléyìí ọba fi lè lọ pé ọ̀rẹ́dì ilé ayélujára has not been participating pẹ̀lú ẹ̀yìn ìyọ́nì council for some time for one reason or the other ilẹ̀ ẹ̀fọ́ ìṣẹ̀lẹ̀ láàrin yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pẹ̀ sọ. so tó bá jẹ́ pé ìgbà yẹn ni ọba sì ń parí tí ọba fi lè ní ọ̀wá within that period ayé pé táwọn àwọn ilé méjì yẹn wọ́n padà síbẹ̀ sórí bẹ̀ wọ́n lórí bẹ̀. lọ́ba ní ká dìde ká mọ ọ̀lọ́ wípé olóògbé ọlọ́run tó bá ti gbọdọ̀ tíìdì ká mọ padà bọ̀ láago márùn-ún àwọn òmù líìsì àwọn tí àwọn bá fẹ́ skírínì wa àwọn olùrúkọ rẹ̀ mọ́ àwọn afẹ́fẹ́ lọ yìí tó fẹ́ lọ skírínì fún bẹ́ẹ̀ni. èmi wá rọ́ọ̀ṣì kúrò ní Ògbómọ̀ṣọ́ níjọ́ Sunday ní ìwé ìwé oníkàwá mo rọ́ọ̀ṣì kúrò ní Ògbómọ̀ṣọ́ níjọ́ Sunday padà wá sẹ́kọ̀ọ́ láti pé kí n sáré wá ṣe one of two things ní oṣù because I'm into properties wọ́n lè ṣe multi-level marketing ìjọba láti pé láti dé màá lè sáré padà lọ sílé kí n lè sojú mi. bẹ́ẹ̀ni ṣe wá ní ọdún mọ́tà fún wa pé ká mọ̀ padà bọ̀ sà. èmi jáde láti yàrá mi yẹ láti ilé ìwẹ̀ mi sí yàrá tí mo ní kí n mọ mú ara kí n lọ sọ àkókò ọwọ́ fi wọ Ògbómọ̀ṣọ́ tó ń tí máa fi wọ mọ́tò wá sógbómọ̀ṣọ́ ti wà ńlẹ̀. bẹ́ẹ̀ ni mo bá ní kí n yẹ fóònù wò ìgbà tí màá yẹ fóònù wò mo bá rí wípé wọ́n ti di láwàní sí yúnísà lórí. àwọn tó ní ká mọ̀ ọ̀bọ̀ ìjọ tó ní ká mọ̀ ọ̀bọ̀ pápọ̀ tí yóò rẹ̀ ní o. tí o bá mi yẹn ìjọ tí wọ́n ní ká mọ̀ ọ̀bọ̀ wípé ká mọ̀ ọ̀bọ̀ before that very day. láti kọ̀ǹtínú ọ̀rọ̀ tẹ́ ẹ bá bọ̀. meanwhile before that day nígbà táwọn sọ̀kalẹ̀ láti ọ̀sẹ̀ mọ́tàlá sí ẹ̀ta fi sọ̀kalẹ̀ sísàlẹ̀ wíwà láì àdéhùn súnmọ́ di láì lẹ́dí láì dá iná wà mo bá sọ fún pàràkù yìí mo ní mo fọ́ sí ìdílé kan tí ò dá lórí ìlú padà pé you should be very careful tẹ́ ẹ̀ bá sọ́ra yóò gbomi ráǹdì bí mo ṣe wí fúnlẹ̀ ẹ̀dẹ̀ta nìyẹn. ìdílé tó kó ìjọ Sunday so bá ti ní ibi tó kiri jọ náà mo bá rí pé wọ́n ti gbẹ́rẹ́ wà nílé yúrúsà lórí tọ̀rọ̀bọ̀rọ̀ ajẹ́pẹ́ wọ́n ti rí nǹkan wá ní ẹ̀ ebi wọlé sọ pé mọ́ wá sóbò mọ̀ sọ́nà ebi nǹkan tá a fẹ́ láwọ̀ náà ní pé ibi tí wọ́n bá ọ̀rọ̀ sí. àbúrò tèmi ẹ̀jẹ̀ tèmi bẹ́ẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ congratulate yúrúsà. congratulation gbogbo àwọn ọba mẹ́rin kò là máa tó kankan mọ́ èmi yóò ti sọ kankan nípa rẹ̀ mọ́ ìmọ̀ òsì kìlì lẹ́yìn rẹ̀ rìmáìdì mi ti sọ fún mi pé àbùsí wà nìkìlì ara mi ò lọ síbẹ̀. àwọn bàbá yẹn lọ kò sọ̀rọ̀ kankan mọ́ ẹnìkan kò ọjà ẹnìkan kò gbé wọn. ọmọ di ìgbà tí bàbá mufti àná jáde láyé. mo wá wà nílé mo ti gbọ́dọ̀ jáde láyé bàbá mi fún mi ọ̀rẹ́ mi fún mi àná mi sì fún mi àáfàá mi fún mi wọ́n. àwọn wà níbi agbóhùn yóò sàbánitọ́ pé ìwé microphone ìgbà tó ìgbà microphone ló bá ní gbogbo ẹni tó bá fẹ́ jẹ mùfásírù kọlọ̀ mọ́ sáfíkẹ́tì wọn wá kékeré níbi tá a ti ń ṣe sàrà àtọ́kẹ̀jọ mùfásírù o. lójú
agbóhùn tí ń ṣe sàrà olùfásílù lọ́wọ́ náà ló ti ń gba microphone pé ẹni tí wọ́n bá jẹ olùfásílù kí wọ́n sàdékẹ́tì wá bẹ̀rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ skírínì owó skírínì wọn. bẹ́ẹ̀ ni ṣe dé wípé olùdó agbóhùn yẹn ìlú bá lọ. mo wá wà nínú ilé ìgbé ilé àwọn olùfásílù yẹn níjọ́ kejì agbóhùn àjọ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ka àjọ dúró bẹ́ẹ̀ ni síkírù dé pẹ̀lú Táíwò Bàṣírù Wọléọlá wọ́n jọ dé pẹ̀lú mẹ́ṣẹ́yìn wọ́n bá wa níbẹ̀. síkírù wá kí mufti ti sìn wípé mufti kí n bá rẹ pé àfà Ismail ò tí ì jẹ mufti bá rẹ pé àfà Ismail ẹ mọ bínú nǹkan tó ṣẹlẹ̀ lánàá ló gbé àgbo ṣe é sábà pé kì í sọ ọmọ ilé wa. Yorùbá mi yẹ yín tó wọ́n fi gbé kiri ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ṣé ìdàbí síkìrì ní bẹ́ẹ̀ ìdàbí síkìrì ní bẹ́ẹ̀ fẹ́ sábà pé kì í sọ ọmọ ilé wa kiri pé kí ló dé? Adé Ismail ni wọ́n sọ wípé síkìrì ọ̀rọ̀ tó fẹ́ bálẹ̀ ọkùnrin yìí tó bá gbé kí ìrẹ́ gbọ́ nǹkan bá yẹ kò ní padà o. Onítẹ̀yìn bá gbọ́. Wọ́n ń bẹ láyé gbogbo àwọn tí wọ́n ń dáko yìí mo ṣe ń dáko náà mo ṣe fún náà mi ò tẹ́lẹ̀ fún wọn kọ̀ọ̀kan. Àmì ò máa ń di o, máa fi wọn pátá. Ṣé yí dé? Bẹ́ẹ̀ ni. Ìwé ni tọ́kùnrin bá gbọ́ kò ní bá o, ẹni tí mo mọ dáadáa ni o. Lọ́wọ́ ní síkírù. Igbó ló bá ní ìwọ̀n láì tẹ̀lé ìpẹ́kẹ̀ ìṣòro ilé àwọn òun. Ọjọ́ ọjọ́ mi ògúnmọ̀ ògúnmọ̀ sórí ìpẹ́ mi yé ìṣòro ìgbéyàwó. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá gbé fóònù. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá gbé fóònù. Ni mo bá pe paraku yìí. Paraku yìí sọ̀rọ̀ àlékún sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ nǹkan gbogbo ìlónì ìdẹ sí bẹ́ẹ̀ lọ́mọ lé ní. Lẹ́bí ń jẹ́ bó lẹ́sẹ̀ wá sí lẹ́yìn. Ẹlò kò kílíà. Paraku yìí ọ̀rọ̀ tí mo sọ kílíà. Èkú ọ̀kẹ́ dáadáa ọ̀rọ̀ tó lè sọ kílíà. Mo sọ kò kílíà. Ọ̀rọ̀ tí mi ń bẹ́ẹ̀ sọ kílíà o. Dr. Ọlọ́run. Wọ́n máa pa fóònù lórí tí. Ibi tí inú ti bí mi ni wípé àjọṣe àdéhùn wọ́n yẹ àdéhùn ẹnu ọbẹ̀ wá wọ́n lòyìn ní ẹ padà lọ yìí ṣe nǹkan lẹ́yìn kí lẹ ṣe bóun lẹ ṣe rìn bóun ló ṣe jẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀. Ọlọ́run. Mo wá rò pé kí ni mo fẹ́ ṣe níjọ́ náà Sàká ààrẹ mọ́lé ó ń ṣe birthday. Mo wá lò ní kí pé àǹtí ìpínlẹ̀ abáta ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ ló fi competition ni torí lọ́wọ́ lọ́yà méjèèjì kan ti bá ní competition lórí etí ìwọ̀n nílẹ̀ lórí tí ẹ ṣe yìí owó ìlú gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ìdí tọ́lọ́rẹ́tì ẹ̀. À ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibi ìmọ̀ràn sàkọ́ fi bá wọlé bá wa. Ìwọ ìmọ̀ràn sàkọ́ fi ń táṣọ ìyẹn ló pa àbòsí owó náà láìkì nǹkan tó ṣẹlẹ̀ yìí. Sàká rẹ̀ ló lé bá sọ fún ẹ pé gbogbo tí mo bá fẹ́ ṣe pẹ̀lú èyí pẹ̀lú ìgbìmọ̀ ẹni ohun tó ń bọ̀ wá wípé Wọléọlá ní jẹ́ ìtẹ́ka Wọléọlá wọ́n bá dé ààbẹ̀ pàwọ́pọ̀ kájọ sọ nǹkan tàbá fẹ́ sọ lórí ẹ̀ ní mo ti gbọ́. Ara mi ò wá gbà mọ́ bí mo ṣe dìde kó láàrin wọn nù ọwọ́ ajẹ́ ijọ́ tí àwọn àyè náà ń ṣe ní tèmi gẹ́gẹ́gẹ́gẹ́ láì notify wọn ní oṣù lọ bá wọn níbi ìpàdé nù. Sàlámù àlékún ọmọ àlékún sọ̀rọ̀. Ẹ máa enjoy audio yìí gan. Ẹ gbìyànjú ẹ share dáadáa. Kẹ́ máa tẹ love, like and share. Bismillah. Ọdún yìí ni wọ́n yan ẹ̀yìn àyè náà. Ìgbẹ́jọ́ lọ kóòtù ìgbẹ́jọ́ lọ sọ́dọ̀ nìkan. Ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ẹ̀yin tẹ́ ẹgbẹ́ bàbá wa náà mọ̀ kọ́rọ̀ wá bá. Ọ̀rọ̀ báyìí nǹkan wọ́n bẹ̀rù. Àwọn sì ti ń jẹ bàbá ọdún sọ̀rọ̀ ẹ́dì. Kí ni ọmọ? Ti dé bọ́lá èyí sáà ń bá yẹn ọ̀rẹ́ gbì. Wọ́n ti ń kan ìmọ̀. Wọ́n ti ń jẹ lọ́wọ́ àfọ́ àtọ́ wọ́n ti ń jẹ bàtẹ́rẹ́sà wọn níbi oríṣiríṣi. Wọ́n ti ń jẹ bàdáadá lọ́wọ́ ẹ̀. Ó tọ́ Ọlọ́run. Àwọn wá ti ń bẹ̀rù ẹ̀ tí wọ́n ní sọ̀rọ̀. La ilaha illallah. Ṣé wọ́n wá láwọn olè wọ́n kọ́kọ́ ṣèṣe báwọn ò ní lè fọ́nà pẹtíṣàn tí wọ́n nílò ọkọ̀ bọ̀ wá. Bọ́lá bàbá bá ṣe ìbára fún bàbá wa kéwì náà fi bàbá bá ọkè ẹ̀kọ́ wa àwọn ọ̀dọ́ bá ṣe lórí ilẹ̀ kiri kankan mo bá kọ̀ nìyẹn. Ọlọ́run wá ní kó wá ní acceptance níjọ́ náà.
wọ́n bá set up 12-man committee wọ́n bá set up 12-man committee àbí 11-man committee láti lọ rí investigate petition tí mo kọ́ wáyé. bẹ́ẹ̀ni. ìdíbà fún bẹ́ẹ̀ kan sọ ìwé náà sọ ní bí o dẹ́kun sí ìwé rẹ̀ wá fẹ́ kóró ṣe ká fi máa rí di oríyìí dáadáa. bẹ́ẹ̀ni. mo ránṣẹ́ pàwọn lọ́ọ̀yà mi méjèèjì ọmọ ìyẹn wá bá mi ní Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. ṣẹ́rọ̀tàn àwọn ti advice me say something like this you are very careful àwọn èèyàn kan yóò fún mi o. bẹ́ẹ̀ni. tí ẹ bá ti pé bóyá ìdílé owó mi. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ kọ́ mi láwọn petition yẹn kankan sákọ́. àwọn committee tó wá set up committee yẹn àwọn òṣèlú dáadáa fún ọ̀rọ̀ bíta. ẹnìkan bẹ ní inú àfa eléwúrà gbogbo kẹrẹ wọn bá kò ní jẹ́ kí kankan kọ́ bàjẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀. àwọn ọmọ dọ́mọ ẹ̀ yóò bọ̀ bá dáadáa pàdé. ó lọ yẹn tí owó rẹ̀ báyìí lọ́dọ̀ rẹ̀ fi ra pure water nígbà wọn méjèèjì gbé bọ́ọ̀lù pure water wọlé báyìí bí lẹ́ẹ̀mejì nílò nígbà ó ní gbogbo ẹgbẹ́ bá tó sọ̀tọ̀ wà lẹ́nu ẹ̀ sábà lágbá lọ dúrà. wípé ẹ̀rù ní gbà wá àwọn ẹgbẹ́ bá sì tó ń bọ̀ tó bá tó fẹ́ padà wọlé wọ́n sọ̀rọ̀ lákàtúntò ìjókòó pẹ̀lú ọ̀rọ̀ tó fi kùránì gbúra. bí gbogbo ló pátápátá ṣe fi kùránì gbúra nìyẹn. èmi gan ni mo kọ́kọ́ fi kùránì gbúra pé gbogbo rẹ̀ tó bá fẹ́ sọ níbi tó bá rí báyìí kórí báyìí tó bá rí báyìí kórí báyìí ìgbéni kùránì gbogbo ló gbó kùránì sórí báyìí mo fi ń gbúra. irú ọ̀rọ̀ mo fẹ́ sọ wọ́n lọ ọ̀rọ̀ níta wọ́n á pìrẹ́ntì gbogbo ìjọba ilé tí gbogbo tí wọ́n fẹ́ ṣe pìrẹ́ntì fún wọn. wọ́n á tẹ́tọ̀ kọ́mítì yẹn wọ́n á fix ọjọ́ tí kálukọ́ wà á dífẹ́ǹdì ara rẹ̀. wọ́n pè ní mo ti lọ sí èkó wọ́n tó padà wálé mo wá dífẹ́ǹdì ẹ̀. bí wọ́n ṣe pé àwọn ìmọ̀lẹ̀ council ní. bẹ́ẹ̀ni. lọ́ máa ń sọ káàkiri láàrin ara wọn pé ìdí tẹ́ bá dífẹ́ pé kùránì yóò fi lu àwọn ọlọ́run. báwọn parapò yóò ṣe wá nìyẹn o òun wá fẹ́ sí panel yẹn ẹgẹ́t àwọn special committee on islamic affairs wọ́n ní bàbá ẹ̀sìn làwọn jẹ́ ẹni tó bá ti mú wá àwọn làwọn sponsor ẹ̀ táwọn fi ń jíjẹ mú táwọn sàṣọpọ̀ lọ́rùn gẹ́gẹ́ báwọn ṣẹlẹ̀ mọ́tò fi ń ṣàǹkẹ́ nǹkan àwọn ló ń ṣàmójútó mọ́sálásí àti gbogbo ẹ̀ kí ni tàwọn ń bẹ̀ ibi tẹ́ ẹ tó wá fáwọn àwọn bá yín fún àbúrò mọ́sọ́kọ́ wọn lọ fẹ́ ti panel nígbà tí báwọn làwọn èèyàn fi yí ní ọkàn wọn ṣé báwọn ní yorùbá ìpín ti wọn. bẹ́ẹ̀ni. bàbá ní òkè ẹ̀yin ilé ayé lára tó rẹ pé ẹ̀yin ilé ẹni nǹkan yóò gbọgbọ bóòdó ṣe jẹ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ọdún gbogbo onílọ́ọ̀tì yẹ ọlọ́run náà dojú ti wá o. ọwọ́ ti pé kí ọkùnrin lọ́fẹ́ dá wa lálẹ́ ọlọ́run wa bá wa ṣe gbogbo àwọn tó wà láti lọ́ọ̀tì náà bá wálé. àwọn náà gbé omi ó ṣàlùwàlà ó fi kùránì gbóra. wọ́n sọ bọ́ọ̀lù yìí ló ti jẹ́ wọ́n sọ bọ́ọ̀lù ẹ̀yà ilé àwọn ti ṣe yìí. ìmọ̀ràn àdìgbò gbẹ̀mí tó gbúdọ̀ tó sọ̀rọ̀ àfa òṣùwọ̀n gbẹ̀mí tó gbúdọ̀ tó sọ̀rọ̀ àfa àwọn aláàjì Ibrahim òun náà gbẹ̀mí àwọn náà kan gbogbo kùránì tó gbúdọ̀ tó sọ̀rọ̀ ọba lókè. ẹ̀yin ayélujára kejì ìdàkejì tẹ sọ pé ọmọ yìí tẹ pè é ẹ̀yin náà ọjọ́ báyìí la fún yín láti wípé kí ẹ wá búra kẹ wá sọ̀rọ̀ títẹ̀ ní ibi ìṣèjọ́ tó ní èmi wà padà wá sí ìpínlẹ̀ náà. mo wà ní kúrúbù múra tí mo lọ sí kúbùra bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọlé mo bá ní kílódé mo bá ní àwọn ọlọ́pàá lọ́wọ́ aréèdì àwọn níbi táwọn ọgbẹ́ ti ń ṣe friday ṣòro wípé wọ́n ní ọlọ́pàá ní kí wọ́n pé àwọn lórí kéwù ẹ bá mi gbé fóònù fáwọn ọlọ́pàá nọ́mbà mi kìíní ni nọ́mbà mi kejì ni òní ní friday àbí pẹ̀lú ògùn ọlọ́run lọ́la sátọ̀dẹ̀ ẹ̀ máa kàn yín lára. ìlú ògùn ọlọ́run lára lọ́jọ́ kejì ẹni àtúntàdì work ni mo ti kúrò nílé. nígbà Ògbómọ̀ṣọ́ lọ. mo ń bí Ògbómọ̀ṣọ́ báyìí mo ti sọ sórí pílàfọ́ọ̀mù pé ẹ̀yin èèyàn àti lórí Facebook lọ́ba ní kàtí ìwọ̀lú mo ti dé o. wọ́n ti gbé ọlọ́pàá wọn sá lọ o. èyí náà sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ rí yìí o. ìlú tákù kankan ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run. mo bá wọlé bí mo bá wọlé lé lọ́dún lórí sí lẹ́yìn ìwé tó sòrò àwọn ọlọ́pàá wá dé wọ́n bá wá bá mi nínú ilé wa wọ́n bá bá bàbá mi lọ́lọ́pàá tẹ̀sán nípa ẹ̀mí wọ́n bá ní ìlú ìwọ̀n wá
ní sùn ní secondary stop nítorí pé ó tẹ̀lé dé. bẹ́ẹ̀ni. ìwé báyìí náà wọ́n mú wá. bàbá mi ò sì bẹ̀rù akéwì àwọn ẹ̀rí mi náà jọ ẹmú wò wá. wọ́n bá gbà jù wọ́n bá lọ. ní àwọn yòókù náà wọ́n bá ní lọ́mọdé mi ní bàbá mi bóyá tẹ̀ ń sọ lọ́ọ̀dún ṣé wọ́n gbọ́ wọn lọ. èyí tó mú wá ní ìlú ọ̀rọ̀ nípa ìlú ìlú náà àwọn ti sọ pé ó pé ọmọ ní báwọn ti sọ pé kí ni wọ́n lẹ́yìn níjọ́ tó ń ti sọ̀rọ̀ ìyá wọ́n ti sọ pé wọ́n lẹ́yìn. ètò ọlọ́run. níjọ́ tó ti sọ pé bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ ìyàwó ti sọ pé wọ́n lẹ́yìn. ètò ọlọ́run. wọ́n sáàpì àwọn ìpẹ́tẹ́ nínú àwọn rọ́bìtà ni àwọn àyè náà wọ́n pè wọ́n náà sọ́dọ̀ àwọn ọlọ́pàá. gbogbo wọn unity tí wọ́n ní nígbà náà tó bá ṣe unity yẹn bá wádìí fún ilé yusuf bá ti lọ. unity yẹn gbogbo wọn lọ agbogbo wọn nígbà tó bá táwọn náà lọ rí kó sínú ìgbésẹ̀ kọ́ńtù àkẹ́bà wọn lọ kó sínú ọlọ́wà ní everybody suspend gbogbo tí ń ṣe. gbogbo alágbèrè sí police station wọ́n yẹn nìkan pẹ̀lú gbogbo gbé mọ́tò lọ àrùn ìṣẹ̀lẹ̀ ní gbogbo ọ̀dọ́ débẹ̀. bẹ́ẹ̀ni. lábàdé wájú àwọn ọlọ́pàá wọ́n bá ṣàwáyọlé nígbà wọ́n ṣàwáyọlé tó ló ń bá ọlọ́pàá bá ń tẹ́tì ní àwọn tó ní fi 15 years àwọn tó ní fi 20 years àwọn ọlọ́pàá ìjọba sọ gbogbo rẹ̀. so AIG Babalọlá inú ọ̀mí ni òun náà wá wà lórí ìjókòó. ó wá pè wá ó máa ní kọ́ ló sọ̀rọ̀ ìgbà tó dórí ti tèmi bàbá ló máa ní wọ́n sọ pé ìpọ́nrọ̀ wa ìgbà tó dórí tèmi ìwé yá kọ́ mọ́ ní àbọ̀ sọ pé now you can start recording. sẹ́ẹ̀kọ́ mo ti búra síwájú kó mẹ́ta rẹ̀ tó ń búra irọ́ ọlọ́pàá ní ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀gbọ́n ọlọ́pàá bá ní now you can start recording which means I am their target. bàbá mi bá ṣe presentation mi for 45 minutes ní ṣe presentation. ètò ọlọ́run. wàláì pẹ̀lú àìsàn ti bá ìdí láì máa ń dára ìdí àpòlọ́ bá ti bá ìròyìn sílẹ̀ lẹ́yìn. torí ìjọba kọ. ó ní ilé oṣù bẹ̀rẹ̀ fún mi ẹsẹ̀ gbẹ̀rẹ̀ ní ayélujára ìwà onílé ìwé ẹlẹ́ẹ̀kejì sẹ́yìn ọ̀tí ẹ̀mọ̀ onílé ìwé ẹlẹ́ẹ̀kejì tó gbé wa this is completely civil civil matter ẹgbẹ́ àṣẹ́tù lè ní ìwé. so Bukola pa Alhaji Monsuru sì wà ní múra pa rẹ̀ bá ní ẹgbẹ́ ti sọ bí wọ́n kò ní èkúkú ṣe tẹ́lẹ̀ kankan tẹ́lẹ̀ ẹgbẹ́ bá ti lé ayélujára ní sí iṣẹ́ ìlú pàṣẹ rẹ̀ níjọ́ náà ó ní ilé ìwé àríṣà ní ìkòsàn kankan ó kó sọ àtẹ́lẹ́ tó ọlọ́pàá jẹ́ ní o. so mo máa sọ báyìí AIG Babalọlá bá sọ kílé kan wípé gbogbo pẹ́ẹ́pẹ́ ń fà yìí sísọ owó àná jẹun fún ara rẹ̀ ló bá dìde ní ìṣòro ní sàárì olùgbé musa báwo ti bẹ̀rẹ̀ ti lẹ́nu wọ́n àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ for the next 25 years so èmi ló sọ pé plan ti wà lẹ́ẹ̀kẹ́ kí nìyẹn so wọ́n máa fi sọ bẹ́ẹ̀ bọ̀sùn ní ìṣẹ̀lẹ̀ àti ọ̀sẹ̀ bí wọ́n lẹ́ẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ kan sáà kò sọ́ni tó kọ̀ nǹkan kan káfí kó orí orí ṣẹṣẹ gbogbo wa lórí kan ní ìbò alápadà lórí ọ̀láyọ̀ láti ṣé òjò nìkan kan bí oṣù bá pọ̀pọ̀ lọ́wọ́ ẹnìkan kan bàbá fi lórí àwọn ìyáwó wa lọ sí ọjà gbó láti pé wọ́n fẹ́ pọ́sì ní sàkókò olúgbó lọ́sọ̀ọ́jọ́ náà. àwa ìlú ń gbé ní àwọn tó pín dá àwọn èèyàn pé ẹgbẹ́ ìjà àti bẹ́ẹ̀ ọ̀dọ̀ yìí kan kú wa ẹ̀ka kọ́kọ́ mọ̀ ọmọ nílẹ̀. bẹ́ẹ̀ni. mo gbalẹ̀ lọ́dọ̀ ń lọ pé bá yí bẹ́ẹ̀ lọ́ba láwọn àmọ̀tẹ́kùn wa ní kiri. lórí òdodo dára ìlànà àwọn ọ̀dọ́ náà. bẹ́ẹ̀ni mo wà níwájú ilé báyìí àbúrò bàbá mi bá dé rídìí ó ṣe rí ní ìdòkó ó sì gbọ́n fún ìdìbò ṣàmùsàmù ní kílódé ó ní kílódé ti bọ̀ ní àwọn ìdókòwò bá gbé ìgbàgbé ilé ìdókòwò pẹ̀lú àwọn ọlọ́pàá tó dúró tó wọ̀ kíkà ẹ̀rọ ṣọgbẹ́ ìlú mi wá ní pẹ̀lú bàbá tá a sọ̀rọ̀ yìí. ṣé ṣùgbọ́n bá ti lọ ibi tí ìṣù yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn lọ́wọ́ tó wọ̀. ṣe immediately àwọn ẹni ká lọ sí rédíò láti counter nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. àwọn tó wà ní rédíò ṣetán láti entertain wa mọ́ lórí ọ̀rọ̀ àtẹ̀tẹ̀lẹ̀ àwọn lọ́yà wa kọ́ mi lọ́gbọ̀n orí pé kí n lọ rí sí platform ká mọ lo platform yẹn kó mọ ọjọ́ ibi táàtì ní orí jọ. ìgbà
create Ògbómọ̀ṣọ́ Muslim Justice wọ́n bá fi create Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Ẹgbẹ́ mi gbàgbé yìí ṣé wọ́n mọ̀ pé wọ́n Muslims ni a ò ní fẹ́ kí ẹlẹ́sìn yìí àbí ọmọ ìlú ọgbà yìí ìfẹ́kọ̀ọ́ yọ kọjá àyà ara wa la fi sílẹ̀ ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice. Àjọ rẹ̀ ilẹ̀ fún everybody wípé láàrin ìlú wa ká fi túbú wa ṣe ẹgbẹ́ ìgbọ́dọ̀ máa jáde síta. Wọ́n máa lókè. Àwọn amábẹ́rẹ̀ ni wọ́n wá lọ ní set up committee nígbà tá a láti lè tún ti lẹ́tọ̀ ti ìmúradé. Wọ́n set up committee láti fi ọkọ̀ ṣe àkóso láàrin ọ̀rọ̀ yìí. Ibà gbogbo bàbá tó kọ̀m̀pléènì tó rọ́bítà ní láti ní Ìjẹ̀bú bẹ́ẹ̀ ó wà lórí ìjókòó AIG Babalọ́lá àwọn náà wà lórí ìjókòó Babalá Sàkábà lógún ó wà lórí ìjókòó gbogbo àwọn tó ń pè yí lẹ́sẹ̀ máa ń tẹ́tẹ́ máa ń dé ìlú kan ọmọ ìgbẹ́ni ló ń bá lọ́wọ́ dé ló ń bá ọmọ fún gbogbo ẹ̀kẹ́ mẹ́pọ̀ wọ́n kẹ́ gbé lẹ́yìn tí mo sọ yìí o. lọ́ba ṣe meeting lọ́dún 27 November níbi meeting wọn AIG Babalọ́lá bá dúró dìde ní pé àwọn ń lọ létà wọn àwọn ló pé já àtẹ̀gbẹ́ta àbúrò lórí káwọn wá parí afẹ́sọ̀ tó wọn ní ilé ọmọ ilé kọ́ ni ọmọ àwọn ń lọ ó tó di pé ọlọ́run fún apàdà lọ́rùn jẹ́ ní báńgá gan-an lọ́ba dìde jẹ́ náà lọ́ba láwọn lọ bàbá Sàkábà lógun bá sọ wípé ẹsẹ̀ ìgbẹ́ náà ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ pé ní ìbò mọ̀ ní ìgbésẹ̀ ìbò mọ̀ ìbò ẹ̀dá náà ilé ayélujára ń gbé gbé fún ibi tó sì ń gbé kò sẹ́ni kankan tó lè yẹ kò sẹ́ni kankan tó lè kékeré kan lọ́ba mọ̀ sí ilẹ̀ abala ti gbọ́ àwọn làwọn ti gbọ́ pé èmi ò lọ àwọn ọmọ yúnúṣà ń pè mí lóríṣiríṣi fún ọmọ ọba gbogbo wọn ń bẹ lọ́wọ́ mi nígbà ẹni wá nílò rí ibi tó ń gbọ́ náà ni mo rí ní ọjà gbó so àwọn ti fi retí mi. mọ̀lú di central mosque ọjà èmi ti fi lè tó ọdún mo ti sọ fún ọ èmi ti sọ fún àwọn lọ́yà mi wọ́n dá wàhálà lẹ̀ wọ́n tẹ̀lé mo dá wàhálà lẹ̀ kí mo lọ èmi pẹ̀lú bàbá mi wájọ wà ń gbogbo pa èmi pẹ̀lú bàbá mi wájọ wà ń pálọ̀ àwọn àjọ ṣe lè rí ìlú ilé àwọn akọ ìwà lọ. so ọ̀rọ̀ yẹn níjọ́ náà wọ́n bá kàtó pé kí ni àwọn ọmọ ilé ayélujára ní ìfẹ́ kan fún wọn àwọn kò báyìí fún wọn láti pé kí wọ́n sọ ọmọ lọ wọ́n tó ṣàgbéyẹ̀ ní òsì ń bẹ̀rù kí wọ́n jọ àgírí ọ̀kan ní ìyẹn ọmọ ẹ̀ka ń ta ìlú ọ̀kan ní. bẹ́ẹ̀ kí wọ́n tó rí pé ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tó fi ìbọ̀ ìlú tó fi jẹ́ gbogbo ìlú èjé tó fi dibi tá a bá dé yìí. ó ní kí náà àwọn sọ̀rọ̀ sórí platform àwọn kan láti Ògbómọ̀ṣọ́ Sàká rẹ̀ wọlé àtàwọn ìgbọ̀ngàn tó ti di pé ẹgbẹ̀rún ìṣọ́ra pé ṣe mo wá fún Ògbómọ̀ṣọ́ ìrìnà láti ìgbéǹda ìwọ́n tó ní ẹ̀sìn rẹ̀ o. ọ̀dà àti pé mo wá ti máàkì rẹ̀ lù mo ti máàkì rẹ̀ lù àti píkà lórí òdodo. so màá sáré rẹ̀ lù ní àwọn kan náà mo fi lè sùn sáré gbé mi jáde. Tàbá tí wọ́n ṣe méjì nílé rẹ̀ tó wà nílẹ̀ yìí máa fọ Ògbómọ̀ṣọ́ kọjá àwọn ọmọ ṣe méjì nílọrin. Mi ò lè dọ́dọ̀ bàbá mi. Nígbà tí mo rí kí ọlọ́dúnjọ́ yìí àwọn ọmọ sọ tó bá fi fọ́tò ránṣẹ́ sí mi pé kí wọ́n fẹ́ fi tẹ ìdí òbí sí mọ́sálásí síta mọ́sálásí. mo wá ìdílé yẹn sọ̀rọ̀ lórí pílásọ̀mù ẹ̀ pé àwọn tó ń tè ìdí ìdè àti fẹ́ rí nǹkan lórí mọ́sálásí gbogbo tó rí nǹkan ló ìyá ti gbé láti yàn. a week after it aláàbò mọ̀ṣúrù bá announce níbi mọ́sálásí àwọn àṣàrò dé ó ní ẹni rẹ̀ bọ́ọ̀lù lọ́ba níkà o kẹ̀sì bọ́ọ̀lù ìbáṣìrì àgbàdo ìbánẹ́ẹ̀sì ìdánimọ̀ṣàwọn kẹ̀sì tó bọ́ọ̀lù ẹ̀wẹ́ o tí wọ́n bá gbé wọn bí òní gbẹ́dẹ̀ o. ẹni tó sọ̀rọ̀ tàbí tó pè tó sọ bẹ́ẹ̀. aláàjì mọ̀ṣúrù òdìdí wọ́n sọ bẹ́ẹ̀ ló ti àwọn ní undermine. ọmọ ní láti pe àwọn gangan bí àwọn òbéèrè kan lọ́wọ́ ẹjọ́ màá ní ìjọba wọn. èyí láàrin ẹbí wọn nìyẹn. ìyẹn ọ̀gá sí ọ̀rọ̀. sọ tí ó jẹ́ láti sọ fún mi pé ní tí ó jẹ́ láti sọ fún mi pé ní platform yẹn ti ní hit ó ti hit quality yẹn so ó ti hit wọn káàkiri so the whole point was to keep short. exactly. kò sí keep short mọ́
ọmọ silent yìí ni. ó tún wá dàbí radio station everybody wá lókè rẹ̀ láwọn kùtùkùtù láti fẹ́ gbọ́ àwọn onígbọ́dọ̀ tuntun rẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ káwọn ọ̀dọ́ tó fẹ́ ṣẹlẹ̀ everybody is ready láti gbọ́ tí ń lọ. so kí ló wọ́n fẹ́ ṣẹlẹ̀ bí mo bá sì ṣe pè nínú èyí pé àwọn ọlọ́pàá mẹ́rin bá ti rí púpọ̀ ọmọ ọ̀dọ̀ wá sí ọ̀dọ̀ ọmọ lórí kíni nígbà ìjọ́ọ̀tì fáìlì àwọn rọ́bìtà jáde wọ́n sọ pé kí ní ìṣàkóso ẹ̀rọ kúnlé díẹ̀ kó lọ rí parí rẹ̀ pẹ̀lú fámìlì wọ́n bá parí rẹ̀ pé kó lọ bọ̀ wá sí mọ́sálásí wọ́n gbé ìpọ́tù wọn lọ rí fi bá àwọn sọ̀rọ̀ ìkànsù ìgbà tí sọ̀rọ̀ ìkànsù wọ́n kàn bẹ̀rẹ̀ ìpọ́tù rẹ̀ jáde bàbá náà bá ní táwọn fẹ́ ṣe ní táwọn fẹ́ ṣe ní wọ́n bá ní kò ní ṣe ṣe ìrẹsì tó yóò ṣe bí ní sàti lọ sí kóòtù ní ọ̀fẹ́fẹ́ lọ sí kóòtù ló bá fi pé àwọn sọ̀rọ̀ ìkànsù ló bá pè wọ́n lẹ́jọ́ wípé àwọn tó kò ní jẹ ẹni tó lè jẹ òun ní sọ̀rọ̀ ló kò ní jẹ kì í tàwọn káńsù rẹ̀ ló bá lọ ṣètò ọlọ́run ọgbẹ́ wa wọ́n lè ṣe tó ń ṣe yìí ọgbẹ́ wa wọ́n lè ṣe tó ń ṣe yìí lè jẹ́ mọ́ èsì tọ̀rọ̀ pé ọmọ Yorùbá lè ní náà tí ó bá pété kó ojú kò ní kí lè ṣàdájọ́ wọ́n bá pàjá bàbá àmà àjọba lẹ̀ tó wọn ni màá fi kí wọn. tàbí rẹ̀ padà lọ́kọ́ lórí ilé bẹ́ẹ̀ rẹ̀ nínú ilé wọ́n bá sọ pé owó tọ̀rọ̀ tó fi pe àwọn olóyè àtẹ́bí sọ́ọ̀dù yìí pé ló ń ṣe gbogbo ẹ̀ wọ́n san padà which is 2 million aláàjì mọ̀sùlù san 2 million yẹn fún wọn. aláàjì mọ̀sùlù ìdìdé kan náà wọ́n gbẹ̀jọ́ kó nǹkan bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀jọ́ kó kóòtù ó gbẹ̀jọ́ kó kóòtù ó gbẹ̀jọ́ kó kóòtù tó tọ́ wọ́n ní kọ́lọ̀ rí kọ́lẹ́tà of apology fún gbogbo wọn ọkọ̀ kọ̀kọ́ ọkùnrin rẹ̀ but the next step tó ní kó ṣe ni pé kó padà lọ sílé kọ́lọ̀ rí ojú ọ̀rọ̀ rẹ̀ nílé gẹ́gẹ́ bí tí àwọn bàbá yẹn wí wọ́n wá pọ̀ wọ́n wá oblige pẹ̀lú kìnìún yẹn. àwọn pẹ̀lú tí nǹkan tẹ̀lé tí kóòtù sọ tádájọ́ sọ mọ́. tó fi sọ pé tó fi dájọ́ pé kóòtù ò tẹ̀lé mọ́. àwa náà wá ń ṣàkóso wa náà wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé. àdìjọ́ náà ló bá ránṣẹ́ pé wá pé mítìmù wà ní Ansarudeen ìmọ̀tàdé Ansarudeen lọ́ba ní special adviser to Ṣèyí Mákindé on Islamic affairs. àbí religious affairs ló tẹ̀ pé àwọn onímọ̀tì ìjọba ṣe pẹ̀lú wa. lábàjọ dókè lábàjọ ṣe wípé pẹ̀lú rẹ̀ lábàjọ ilé bàbá ìlàkàlùkù bá ń sọ tẹ́lẹ̀ rẹ̀ gbogbo ṣèyí lọ́ba pè lónìí àbábá ó gbé ẹgbẹ́ fúdùpọ̀ ó ní kéde ní nítorí pé lórí mi yóò gbogbo nínú ọ̀rọ̀ tó gbé wá ni. òṣìṣẹ́ lórí náà kò gbé wá. ẹni òbí tọmọ ní ti àwọn èèyàn bá yín nílé kẹlẹ kẹlẹ múlẹ̀ máa ń lọ sí nílẹ̀ lókè sí dákẹ́ kí ni dákẹ́ o ẹni tó ṣe dákẹ́. bàbá kan sọ̀rọ̀ yẹn bàbá kan bẹ̀ ní àpá ìyẹ̀sì lálẹ́ àárọ̀ ọjọ́ kejì ìlànà bàbá ilé ayélujára bá ti lọ sí mọ́sálásí ìwé fídíò tẹ̀ rí káàkiri tó fi yàwó àpàdé rìsọ́ọ̀tì ẹ̀yìn mítìn tó wá pè wá fẹ́ náà lọ fún sẹ́túmẹ́ǹtì ní ìdá kúrò níjọ tọ́ọ̀dì lóru lálẹ́ o àárọ̀ ọjọ́ kejì náà fún lọ́ọ̀rẹ́ náà lọ ayélujára o kó o jùmọ̀ sùn ní mọ́sálásí jímọ̀ rẹ tó yẹ̀ wọ́n. náà ṣe o. tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n kẹ́ ẹ máa sàwọn ẹ máa wí wọn ẹ máa kó gbogbo wọn. bẹ́ẹ̀ ni. kàṣíìmù jímọ̀ kọ̀ọ̀la èmi ń sọ̀rọ̀ ni èmi sọ pé ẹ máa kọ́ wọn síkìrì wọn síkìrì wọn lẹ́nu wọn gbogbo ẹ máa kọ́ wọn tó wọ́n jáde o èyí wọ́n fẹ́ máa kọ́ wọn o. tẹ́ ẹ bá gbọ́ bí ṣòye dáadáa ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ń sọ pé ká máa sà wọ́n. bẹ́ẹ̀ni jímọ̀ kọ̀ọ̀la ni sọ pé ká máa sà wọ́n. èmi tó jímọ̀ kọ̀ọ̀la ẹ̀ ń ṣe jù àpàlẹ́ àwọn ìmáàmù Tọ́lá. ó ti kúrò torí pé wọ́n jẹun náà lójú ni. gbogbo àgbọn ṣe bẹ́ẹ̀ yẹn gbà tí Alhaji Jimoh Kọ́lá ṣe gbogbo yẹn kò tí ì hàn sáwọn náà dáadáa kò tí ì clear sí wọn pé ṣọmọnú ilé ni ìmáàmù yìí àbí kì í ṣọmọnú ilé nígbà tó hàn sí wọn náà fi di ẹni tó yíwọ́ kó lọ́dọ̀ wọn tó ń bá ìmáàmù Tọ́lá ṣe mọ́. La ilaha illallah àbẹ̀sẹ̀ ìlérí ẹgbẹ́ ìjọba gbọ̀ngàn. bẹ́ẹ̀ ni. so bí wọ́n fẹ́ ṣẹlẹ̀ nígbà tó wá di pé wọ́n kúrò àti gbogbo àwọn parapọ̀ ní ìlú ẹ̀ padà kúrò lórí nílẹ̀ ìsúná fi kúrò. Allahu akbar.
ó ń padà jẹ gbogbo lójú ní epo tó ní ọlọ́run. Of course. Ǹjẹ́ fojú sí ọ̀nà ìgbàdàn náà lọ́wọ́. Gbogbo àwọn ààrẹ mùsùlùmí tó wà lára mọ́tò fún tó ẹ dáṣọ bọ́ lọ́rùn gbogbo wọn yẹ̀yẹ́ lórí nígbà yìí. Ẹ̀bọ̀ ọ̀rọ̀. Wọ́n lè pè wá fídíò gbogbo bó ṣe bí gbogbo tó ní gbogbo ọmọ òun ní gbogbo fídíò rẹ̀ wá. Lórí nígbà yìí. Ṣé wọ́n ti di mọ́sálásí láti di lóògbé èrè àti tí ọba ti ṣe ti yín lóṣà. Allahu akbar. Wọ́n wá ń kó àwọn èèyàn wá láti Ìwó, wọ́n ń kó àwọn èèyàn wá láti Ṣakí, wọ́n ń kó àwọn èèyàn wá láti Ọ̀yọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kó wá àwọn olóògbé wa lọ kí ni bí àwọn ọ̀dọ́ yẹn láti bẹ̀rẹ̀ Wednesday ní ó ti lọ sun mọ́sálásí. Olùgbé bá mi ní wàhálà tí ó pẹ̀lú security àti ọ̀rọ̀ ìlú yẹn ìtọ́kẹ̀lé pẹ̀lú yẹn kẹ́ni tí mo bá ń bọ̀ ní èdè sọ fún yìí. Ẹyẹ mọ̀rọ̀. Àwọn bàbá yẹn lọ, àwọn bàbá yẹn wá bẹ̀rẹ̀ kéèsì ní court. Tí òde kí kóòtù yẹn tí òde kó ń di ojú ni wípé àwọn tí wọ́n pe ẹjọ́ tó fi lè rí tọ́lọ́pàá wá fi ní àwọn bàbá yẹn nígbà tó jẹ wà wọ́n ti kú pẹ̀lú orí òsì ìgbẹ́mọ́ wọ́n ti padà wá sí bí yìí ó kú bí ó ṣe lọ jáde ní kóòtù ìjú kóòtù ti kéèsì níbi lórí tó ní. Àwọn tó jẹ́ pé báwọn ni complainant tó fi lọ rí fọlọ́pàá kó wọn wá sí pẹ̀lú wọn ní. Of course, wọ́n pọ̀ tí wọ́n mọ́ lé. Wọ́n ti wà níbí yìí ní ìsìn ṣe báwo ni wọ́n ti fẹ́ ṣe. Allahu akbar. Bí wọ́n ṣe gbogbo lọ́wọ́ ṣe gbẹ́kẹ̀ lọ sí kóòtù rẹ̀. Ṣé ìjọ kàlájì lè sí wá tí wọ́n wá wọ̀ ọ́ lẹ́kọ̀ọ́ àti àwọn abẹ́kẹ̀ ìtayé òun ó gbé wa kò sẹ́ni kankan tó lè báwo tó lè sọ́dọ̀ tó lè bẹ òun kò bí ìgbà. Wọ́n kí ni èdè tó láwọn fẹ́ gbé kí ni èdè tó láwọn àjèjì fẹ́ gbé. Nígbà tó yí pé mo sọ pé kí ni yóò fi mọ́sálásí ṣe tí òun ti gbà fún mi lórí ọ̀nà tí ìbá ẹgbẹ́ bá ní nǹkan tó fi mọ́sálásí ṣe àti gbogbo nǹkan tó rí ìmọ̀lẹ̀ ní mọ́sálásí rẹ̀ ṣé wọ́n bá wọn fi ṣiṣẹ́ ni. Kí ni ìtumọ̀ tọ́ọ̀lì mọ́lẹ̀ yẹn ìjì ògbòtẹ́ náà kí ni iṣẹ́ tí wọ́n ṣe? Àwọn ò mọ. Allahu akbar. Ọ̀dà. Yorùbá mi rí Ilé mọ̀ wọ́n. so at the end of the day èyí tí ó torí rẹ̀ àwọn special committee of islamic affairs ń bá ránṣẹ́ pè mí àwọn fẹ́ ká bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ táwọn ọmọ ìka ṣe sùúrù kan sọ̀rọ̀ èyí ò lè ṣe sùúrù lórí díẹ̀ ẹ bá fẹ́ ká ṣe sùúrù olórí bá ọgbà méjì tó gbé ìgbà tó pẹtíṣẹ̀ eré tó gbẹgbẹ oríṣiríṣi ọ̀nà ọ̀gá ìgbè ṣàwọn ní àárẹ̀ ìlú ọba káńtà rẹ̀ wọ́n ti mú animation wọ́n ti gbé wá wọ́n ti lọ tì wọ́n ní ọjà ní Ògbómọ̀ṣọ́ jọ́kejì wọ́n gbé lọ sí Ìbàdàn láti ìgbà ìwé tí pọ̀ṣọ́ òun ìwé tí pọ̀ṣọ́ ìwé tí pọ̀ṣọ́ ìwé kọmíṣánná pẹ̀lú gbogbo àwọn èèyàn àdìrẹ́sì àwọn ọba kọba àpọ̀n kẹ́ ọ̀rẹ́ wa àìsàn oṣù wàhálà gidi gan lórí ìrìnàjò mi. wọ́n nínú ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe ìlú ìdánimọ̀ṣàwọn ìdánimọ̀ṣàwọn ọ̀rọ̀ nínú ẹ̀yìn bá ní pẹ̀lú ní ìkan undertaking wọ́n bá ní ìkan undertaking pé a ò ní ìpàdé gbogbo ọdún sáà we will remove it by law we will remove it by force. Olùkọ́ bá mi agreement yẹn wá wà lẹ̀ 10 days after tó ń mú animation ìlú wá sílé mo wá bá Sàwùmí bàbá Sàwùmí bá ṣe wà ní mo wá bá wọn ṣe birthday àti ṣe meeting pẹ̀lú àwọn special committee ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Àparí meeting yẹn fẹ́ lẹ́yà ní kẹ́ gbà kalẹ̀ o torí pé àkútí rí lẹ́tà ní ìyíta fẹ́ tuntun rí injection ní ti jáde tó sọ pé àwọn ìdílé tó ń jẹ ìròyìn wọ́n fẹ́ àbórí ìṣẹ̀lẹ̀ ìròyìn nínú ìdílé jẹ́ mọ́ ká ẹnìkan tó pẹ̀lú ìwé lọ́tọ̀ tí í ṣe barista Abdulsalam former attorney general of Ọ̀yọ́ state but ọ̀sẹ̀gbẹ̀ rẹ̀ ní kóòtù mọ́ torí ní pẹ̀lú padà jọ sọ oríṣiríṣi wọ́n understand gbogbo tí ń lọ wọ́n ní pẹ̀lú kéèkì open court èyí pẹ̀lú nínú on mutual understanding pẹ̀lú my late friend ìgbàlẹ́ ìgbàgbọ́ ṣe ní wàhálà rẹ̀ tó lè gbé kúrò for understanding. Yorùbá mi ní ọ̀gbẹ́rẹ́ at the end of the day èmi wá lọ síbi meeting ibi iṣẹ́ títí ní arẹ́pọ̀ China tí mo fẹ́ pé lọ́kọ́ fẹ́ lọ rí ra scraps ní Àpápá ọgbẹ́ níbi tí ń gbé ní mọ́tò tó wà bá
báwo ló bá ṣe wá arrest mi nílẹ̀ láti Ìbàdàn ó ti wá gbé mi láti pé lórí pé kí ló ṣẹlẹ̀. ní gbogbo ń bọ́ pé lẹ́yìn bá mi nínú ọkọ̀ èrè aláàjì nígbà wọn bẹ́ẹ̀rì ní bá ń bú mi kò sí ewu tí òkú bára mi kò sọ̀rọ̀ burúkú tí ọ̀sọ́ sí kò sí burúkú tí ọ̀sọ́ ní bàbá bàbá ọjọ́ ó tẹ̀lé ọlọ́pàá wá ní àbíbáwò. àwọn náà wọ́n kẹ́rì báyìí wọn àwọn ọlọ́pàá yẹn sọ pé ọjọ́ mẹ́ta làwọn fi sun ìdúgbò yẹn àtàwọn ní ibi kiri àwọn ọlọ́pàá yẹn sọ báyìí fún mi. nígbà yìí ẹ̀yẹ́ mi so fídíò rẹ̀ wà tó ń bí mi àwọn burúkú tó sọ sí bàbá mi máa sẹ́ni mo fi ṣe nínú ẹ̀dá ẹ̀rí bẹ́ẹ̀ bí mi kò sọ́ọ́ tó ọ̀sọ̀ ọ̀gbọ̀n kì í tó ìdókòwò ní ẹ̀dá nígbà mi ni pé tarúgbó ara nìyá rẹ̀ ti lọ rí bàbá mi tó fi bẹ̀rẹ̀ nílé. Allahu Akbar. nígbà mi ó máa gbé mi Ìbàdàn gbogbo Ìbàdàn tó kò sí warrant of arrest. tí mo ẹni tó arrest yẹn gàǹgà náà. mi ò tí ì mọ̀ bàbá ìdílé bàbá ní ẹni tó sọ̀rọ̀ nínú olóòtú nígbà tí ń gbé mi lọ ó gbé mi lọ nínú olóòtú ìlú Bukola Badmus olùgbọ́dọ̀ parí sí Adéṣeun àti Sàkáwá lóbi àti alábìlẹ̀ ìṣúrù wọ́n parí ẹgbẹ́ wọ́n parí ẹgbẹ́ òbí bọ́ọ̀bẹ́ tó ṣe ń lọ ní olùkọ́dà wáyé olùṣèlú ìlú wọ́n láìpẹ́ láì èlò sáfìlẹ́tì nínú olóòtú ìṣèlú Bukola yẹn fọwọ́ rẹ̀ méjèèjì ní fi ń bá mi níwájú ọlọ́pàá náà ní gbogbo tí mo sọ fún ilé ìṣẹ̀lẹ̀ ní Bukola òtálẹ́ ń jẹ́ Bukola ẹ̀. Bukola Badmus pa Alhaji Monsuru ni Alhaji Monsuru náà láti tún fi dára kéwé bẹ́ẹ̀ ni òun náà láti tún fi dára kéwé ibẹ̀ nínú ẹ̀sìn nínú ìlú. Akéwì ìjẹ̀lú wá ń ṣe wẹ́ẹ̀ lẹ́yìn. Yíba mi bẹ́ẹ̀ ni. pẹ̀lú ìgbìmọ̀ náà ṣèjọba ọlọ́pàá gbé wọn bá bẹ́ẹ̀ lẹ́yìn bàtà kọ ìta kọ bẹ́ẹ̀ ọkùnrin yìí ti darí ẹlẹ́gbẹ̀ẹ́ ti sáré fún àjẹbọ́lá àbúrò sí ìrànwá ó sáré fún láìpẹ́ àwọn mẹ́rin náà ti ń bọ̀ wọn lásìkò wọ́n ti fún olóyìn wọ́n ti ṣe ibẹ̀ bàbá ní ìjọba àgbẹ̀ni pé ìkejì ní báwọn ilé báwọn ti rìí ìjọ ó ti sáìnì wípé èrò ní ibi oníṣà by force lórí ìjọba ìlọ ọ̀gbẹ́ ilé ẹ̀ tí wọ́n á make undertaking bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yẹn lè kò sí pé ẹ̀ mú wọn tó wọ́n á make undertaking ṣé kí wọ́n mú ọmọdé mi ṣé kí wọ́n mú ọmọdé mi wọ́n á ní kò tí wọ́n rí rárá ẹjọ́ sì fi kú ilé oníkílódé wọ́n ní defamation of character kíníkà wọ́n kì í ṣe criminal case civil case in defamation of character. Of course. ẹ bá ní gbogbo àgbègbè nígbà tó ìjọ kejì làwọn aláàjì lọ sóò bá dé ẹni gbogbo àwọn èèyàn wọn bá jókòó wọn bá pè lọ sí wọn fèsì ẹni rẹ àdéhùn wọn bí wọn bá fèsì wọn bá lọ bí wọn ti lọ mọ wọn bá jókòó gbogbo ẹni lọ mọ wọn ti lọ mọ aláàjì lọ sóò ìlú mọ dáadáa wọn bá lọ bí àwọn ọmọ fọkàn tó gbé wọn kọlá sí sẹ́yìn aláàjì lọ sóò gbé ẹ kárí ní bàbá mi kàtó aláàjì lọ sóò wọn aláàjì lọ sóò ìlú máa ní wọn gbà wọn lọkà ìpèdè tó sọ̀rọ̀ nínú voice note yìí gbọ́dọ̀ sọ pé Bukola yìí àbí tọ́jú lórí bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́lẹ́ tí mọ́sálásí ẹ̀yọ sẹ́tù ìbẹ̀rẹ̀ nínú Bukola ti kọ́ ìròyìn lórí kẹ́lẹ́ ìjà mọ́sálásí sékèké làwọn obìnrin òun bẹ̀rẹ̀ ní akéwìjẹ. kábíyèsí méje ọ̀dà tó sì gbé èdè sí kúnfẹ́rì tó ń kábíyèsí ní oníkẹ́lẹ́ ọjà mọ́sálásí tó tó bẹ̀ kírísítẹ́nì ni sóògùn ọba ń pè fún ẹ̀ sí ní sékèké àtọ́jú ni ìgbàlódé ní kámẹ́rì sókè kọmíṣọ́nà polisi ń wa ìwé ìbéèrè bá pè nípa èyí ló ń ṣe ìbúgbé ìbú ẹ̀mí ní nípa kéwì ẹgbẹ́ tí ní voice òbí ìbúgbé sọ̀rọ̀ tó máa wá sí náà voice ìwé voice ní èyí lọ sọ́ọ̀nù ìpèdè kọ́ọ̀nù. àwọn ìpèsè ti pé máa mọ̀ pé máa mọ̀ bẹ̀bẹ̀ máa mọ̀ bẹ̀bẹ̀ báyìí wọ́n mú fífi wọ́n mọ̀ rìkọ́ọ̀dù ní owó gbèsè ní kékeré pé lọ́ba nígbà tẹ̀ ń fọkàn sí ní bẹ̀bẹ̀ yìí o wọ́n ti náà voice ìwé voice ní èyí lọ sọ́ọ̀nù ìpèdè. má bínú. Break ni o.
What's in break? I want to be known. What the fuck? No cut, you know, láti move it lọ sí ṣèlérí ọlọ́pàá gbé wàhálà bẹ́ẹ̀ lẹ́yìn bàtà kọ ìdákọ̀ bẹ́ẹ̀ ọkùnrin yìí ti darí ẹlẹ́gbẹ̀ẹ́ ti sáré fún àjẹbọ́lá àbúrò sí ìrànwá sáré fún láìpẹ́ àwọn mẹ́rin náà ti ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ti fún olóyìn wọ́n ti ṣe gbẹ̀ wọ́n bá ní ìjọba ọ̀gbẹ́ni pé ìkejì ní táwọn ilé táwọn ti bìí ìjọ ó ti sáyìn wípé òun ní ilé oníṣà by force lórí ìjọba ìlọ ọ̀gbẹ́ni náà ti wá make undertaking bẹ́ẹ̀ tó bá fẹ́ pé yẹn náà lè pèsè pé lẹ́yìn mú wọn make undertaking ṣé kí wọ́n mú ọmọdé mi ṣé kí wọ́n mú ọmọdé mi wọ́n bá ní kò tí wọ́n ní rárá ẹgbẹ́ sì kíkó yìí sẹ́yìn aláàjì mọ̀ṣú ní ẹ̀ka ni mi bàbá mi kàfọ́ aláàjì mọ̀ṣú mo láti aláàjì mọ̀ṣú ni mo bá wú ní wọ́n gbà wọ́n lọ́pàá. ìpèbè tó sọ̀rọ̀ nínú voice note yìí pé mo sọ pé Bukola ń gbà bí tọ́jú ní níbẹ̀ ni wọ́n ní kẹ́yọ tí mọ́sálásí kẹ́yọ sẹ́tù ìkẹ́lẹ́ nílé Bukola sì fáwọn èèyàn lórí kẹ́yọ ìjà mọ́sálásí sékèsè ìyàwó ìdùnnú òun bẹ̀ ní ilé akéwìjẹ. kábíyèsí make order tó sì gbé èdè fi kọ́ńtọ́rì tó ń kábíyèsí ní oníkẹ́yọ ìjà mọ́sálásí tó tó bẹ̀ kírísítẹ́nì ni tó ń gbé báyìí pẹ̀lú ẹ̀ sí sékèsè àtọ́jú ni ìgbàlódé ní kámẹ́rì sókè kọmíṣọ́nà ìpínlẹ̀ wa ìwé ìgbèrè bá pè nígbà èyí ló ń ṣe ìgbè ìgbè ní nípa kiri ẹgbẹ́ tí ní bọ́ọ̀sì òbí ti sọ̀rọ̀ tó máa wá jí náà bọ́ọ̀sì ní bọ́ọ̀sì nílé ní lọ sọ́ọ̀dì ìpèdè kọ́ọ̀dù. àwọn tó ẹ̀sẹ̀ ti pé máa mọ̀ pé máa mọ̀ bẹ̀bẹ̀ máa mọ̀ bẹ̀ bá lọ́wọ́ wọn mú bíbí wọn mọ̀ rìpọ́ọ̀tì ni wọ́n gbé fún mi pé ẹgbẹ́ bá ní kàtẹ́ ń fọkàn sí ní bẹ̀bẹ̀ yìí o. so èmi wọn sọ pé that will never happen lọ́kàdúrà commissioner of police ó pẹ̀lú ọmọ sọ̀rọ̀ fún títí àjọ́nà ìdíje ọmọ ni wọ́n lọ rí investigate nǹkan tí wọ́n sọ pé wọ́n wà nínú mọ́sálásí ẹ̀jẹ̀ kan lọ rí investigate ọkọ̀ tó ní balẹ̀ lórí rẹ̀. ìjọba ìwòsàn tó ń gbé bàbá níjọ friday bàbá lọ yóò bá wà láàrẹ̀ bàbá ní ká lọ níjọ saturday bàbá gbé lọ láàrẹ̀ kùtùkùtù níjọ saturday pẹ̀lú àwọn ọlọ́pàá ó bí sọmọ sọ nígbà táàbì ìdí mọ́sálásí wọ́n ti kọ́ ọ̀rọ̀ ẹ̀jọ̀ bẹ̀ẹ́ nínú mọ́sálásí èyí tó káwọn bàbá lórí ibi tá a fẹ́ wú èyí káwọn bàbá wú àwọn ọlọ́pàá méjì ló fara pa níbẹ̀ o. agbóyin mọ́sálásí ìta gbórí nígbà yìí báyìí kí ni wọ́n fi ibi àkọ́rí nígbà yìí nǹkan náà ń bì. wọ́n fi àwọn ọlọ́pàá mi ní ibi wọ́n fi àwọn ilé ìgbà wọn ní pípọ̀. wọ́n tún rí nǹkan mọ́ nígbà mi. pẹ̀lú ìgbòho bàbá. second so mo wá sọ yẹn ìgbà tí mo wá wí yẹn báyẹn ọlọ́pàá yẹn wá fọwọ́ kọ́ mi lórí ó wá sọ fún mi pé ṣé mo fẹ́ gbòó tó rọ̀ èmi mọ́lẹ̀ mínísà èmi rẹ̀ life is not safe here let's go to the area. àwọn ìdíje ẹgbẹ́ tó ń pariwo lórí lórí pẹ̀lú gbogbo àwọn èèyàn tó kọ́ àwọn olóòlè ó mọ kọ́tà ìtàn ìwà lẹ́bi lórí kẹ́mi lọ gbogbo àwọn tó ń bá wọn tẹ̀lé wọn mọ́tò láti wọ́n kọ́ ẹ́pọ̀ tó ń lé ní tó ń gbẹ́ fún àti wọn tó wọn lọ́pàá ń protect mi gbogbo náà tó lọ́pàá ń gbé Bukola sọ pé mọ́tò kẹfà gbọdọ̀ gbogbo wa. Bukola ẹni bí Alhaji Ejide. àgbègbè ọlọ́run. láìláìláìlá má ṣe. so at the end of the day ọlọ́pàá yẹn ká pàdé di kókò gan tí ọba dúró láwọn tó di èyí ní gbogbo sọ̀rọ̀ bá dúró lọ́ba ti gbé wa wọ́n protect mi wọ́n lọ́pàá yẹn protect mi gidi gan. láti lọ sí lákòmọ́ ọ̀sẹ̀ bàtà adébẹ̀tẹ̀ fídíò bá ti jáde pé ní lákòmọ́ ní pẹ̀lú sàárè ìjọba ìgbé ìgbà lọ sí Ìbàdàn ẹ̀yìn ilẹ̀ náà bàbá ti lọ sí Ìbàdàn ní àdájọ́ bá padà lọ́ba chájì mi lọ sí kóòtù ní ọjọ́ Monday but in fairness to God àwọn ọlọ́pàá yẹn láti lọ́jọ́ ti ní mi they give me
a comfortable place for me to sit down to sleep and do my prayer. Àwọn gan sọ pé kìíní is unjust. Wọ́n sọ fún mi. Dókítà èmi yìí ni wọ́n sọ fún pé inú àdúrà tí wọ́n lọ ṣe ìwé bí ìdálóògbé kàní ní bàbá ẹni ṣe ní àdúrà ìjọba ti pè ní ẹṣin ní wọn lórí. Yìí ló bá mi ọwọ́ rẹ̀. Èrú ilé oṣù dọ̀tí aṣọ ní oṣù dọ̀tí. Ẹjọ́ sọ́dọ̀ ọ̀gbọ́lọpọ̀ wọn jókòó tí wọ́n ọdún sàwọn arábẹ́lẹ́ títí ó lè lọ́dọ̀ lọ́dọ̀ tó kókò kan wípé wọ́n jókòó tí ìlú lọ́dọ̀ ṣe fàájì pẹ̀lú ìlú kankan kan lóbi tí wọ́n ti ń sọ ìlú ní kankan kan títí ẹni bá sọ̀rọ̀ dé ní ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá ìgbẹ́jú máa pè é pa ìlú láìpẹ́ inshallah ṣẹgbọ́ ọ̀dà ẹjọ́ ọ̀dà. ẹ̀rọ tí mo jẹ sọ̀rọ̀ dé o ìdí tẹ wà lọ́dọ̀ ọlọ́pàá ni o. Dáadáa. ẹ ṣeun Dáadáa. àpò nígbà wà láìpẹ́ bí ó sì náà nà ara sáwà lóru. Ok. náà ìdábọ̀ọ̀dé ń jọ ẹ ìdábọ̀ọ̀dé ni ẹ tí mo fi lọ kírun so bàtà padà dé mo á pò wọn padà wá kọ́ntínú ọ̀rọ̀. sáwà lóru náà ń gbé lọ́wọ́ wa. Àníkè sọ́wọ́n tó wà lọ́pàá fún. náà ẹ má burú náà àwọn bá wà lọ́ba inshallah ibi tẹ̀ sí ọ̀dí náà nígbà tí wọ́n padà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn fún ní conducive place láti máa sùn àti máa kírun tọ́ bismillah. Bẹ́ẹ̀ ni ọ̀nà tó di àárọ̀ ọjọ́ Monday náà ọba church lọ sí court. Ìjọ Friday ojú bàtà wọ́n ṣe ní jùmọ̀ mọ́sálásí olóògbé ní ṣe kúbà. Wípé ẹ̀gbọ́n alágbèrè fún ìpadà bá microphone. Ọ̀rọ̀ sọ fún wọn wípé àwọn ìdàgbàgbà yìí ó ti lọ rí gbé ọdún mẹ́ta oríṣiríṣi rẹ̀ tí ó ṣe ní ọ̀nà láti wọlé ní. Ọba ní ọdún mẹ́ta wá sí ọ̀rọ̀ ọba ní ìjọ kìí mẹ́tò bí wọ́n fẹ́ tó kí ní ilé ìkan ìkàlí wọlé ní. Ṣé bàtà bí wọ́n dé wọ́n ṣáàbù lọ sí court. Ìgbọ́n tó ní bí àìní ìpínlẹ̀ bàtà wọn kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kankan láàrin ilẹ̀ ní gbogbo ìgbà yìí tí wọ́n fi gbé kó lọ́dọ̀ ọlọ́pàá ẹ̀ fi gbé wọn mọ́sáàsì ọjà ọba yẹn tó fi dá yẹn padà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ǹjẹ́ tí mẹ́ni tó àrẹ́sì ní gbogbo ìgbà yẹn. Báyìí owó tó ọ̀rẹ́dì àná ìdílé wọn ti sọ fún ẹ pé wọ́n ní ẹ̀gbẹ́n pé defamation of character náà. mi ní ìṣẹ́jú díẹ̀ Àwọn tó ìgbẹ́ ti gbé náà wọ́n tó. àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ kí n fi sí ibi tó yẹ kán wà ọlọ́run ò kádà àlàáká ìbáwọn yẹn ìjẹ́ sáré fún wọn síbi tó yẹ kán wà arábìnrin o àwọn èèyàn ní làákà ìmọ̀ tí wọ́n tó wà lórí ẹ̀ àwọn ọmọ kéèké tó ń mú gbókè wọn ẹ̀ máa wọ̀rí bá ti fún wọn síbi tó wà á sí wọn ní ráyè kọ́mẹ́ǹtì mọ́ mi ìpẹ́ tí làákà yẹn rin bí mi sì pẹ́ ẹni tó ń lò làákà yẹn tó ń tẹ̀ mọ́lẹ̀ tí ò lè rí lò fún rẹ̀ ẹ̀ mọ́ kọ́mẹ́ǹtì òfò yìí máa fi bàbá ńlá kú bàbá yẹn síbi tó yẹ kẹwàá ọ̀ masha Allah kò jù bẹ́ẹ̀ lọ. Ó kàn bá tìjú pé mo ní púrúùbù lórí pé ìkọ̀kẹ́ ń jẹ mọ́sálásí. ok so àwọn tó wá àwọn olóòtúnṣe wípé ẹ sọ ṣe aláàjì èdìdí wà nù àbáwọn òwe ni ẹ ti dàrú wọ́n bèèrè. alájì ìdílé àti ìdílé. ok pẹ̀ di fíìmù àwọn. Bùkọ́lá náà kú ìdí Bùkọ́lá kú ayé ilé iṣẹ́ ní ìdílé alájì ẹ̀ ń sponsor wọn fẹ́ ìfúrò bá tó tó kí ẹ̀ bá ní ìtọ́jú ìpẹ̀lú mọ́sálásí kí ló ní ní pẹ̀lú òfẹ́tì lọ kí òfẹ́tì mọ́sálásí tó ráyì. ìyẹn ló rìsọ́ọ̀tì sí arrest yín masha Allah. One of the questions I've been asking and everybody is eager to know ni pé ẹni tó lọ ìnáwó tó kú ẹ̀gbọ́n wọn ni ọ̀nkù wọn ni for 18 years tó fi ṣe akáwà nílò ẹran ẹlẹ́yà fún mi. For that 18 years tí ọ̀rọ̀ ẹ̀ ti jáde nínú aláyé nígbà pàlọ́ báyìí ni fọ́tò ní tó ń gbé. Ìjọba fi expound mọ́tò tó lò Buhari ló fún pẹ̀lú akáwà àwọn náà provide ẹ̀. So gbogbo wọ́n tẹ̀lé wọn ní lọ́wọ́ ìmọ̀tòdì ní wọn ìwọ̀n gbogbo wọ́n tẹ̀lé wọn ní lọ́wọ́ ọmọ èyí
ọ̀nkù yìí tó fi jáde láyé kí ló dẹ̀ fi náà lé lórí. so nítorí kẹ́mi máa kọ̀ntínú ẹ̀rọ ìṣẹ̀ náà bẹ̀rẹ̀ sà nígbà tí àkíyèsí pé wọ́n rí kankan mọ́rí nígbà yẹn sẹ̀ nígbà tẹ̀sán bẹ́ẹ̀ ìjọ ìlú kẹrin tó bá jẹ́ pọ̀ ọ̀bá rí kan tó dáhùn òkè àwọn olóògbé tó rè kábẹ́ǹtì ó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ owó tó wá jẹ́ pé òótọ́ ni wọ́n sọ àwọn olóò protect ni. àníjẹ́ aláàbò wọ́n ti kó àwọn èèyàn lábẹ́rẹ́ pa òdodo ní mọ́tàlásì ìwọ̀. nítorí ẹ ti sọ ní òkè ẹ sọ lọ́dọ̀ ọlọ́pàá lójú wọn pọ́ọ̀rì nǹkan mọ́ wọn nígbà yẹn àbí. bẹ́ẹ̀ ni ìṣẹ́yìn tó ní wọ́n mú àkíyà láti mú wà ní àkíyà láti lọ ṣubú ní ìṣẹ́ tó wà tó zòrò. alẹ́ wípé wọ́n ní nígbà tí mo kọ́kọ́ sọ wípé pé àtàlẹ́ ìṣọ́kè tí ò bá ti pé nǹkan bá wà nínú sọ́la ó ti tí nǹkan bá wà níbẹ̀ nǹkan wà níbẹ̀ tí ò bá sí nǹkan bẹ̀ kò sí nǹkan bẹ̀ ọ̀rọ̀ ara wa ni wọ́n sọ láàrin wa. but ibi ilẹ̀ mọ́sálásí ojú ọwọ́ wà ń bẹ tó wọ́n rí nǹkan mọ́ bẹ́ẹ̀. lọ́wọ́ ọ̀tá tẹ̀sán pé wọ́n lè dé ìjì ògbà. bí ibi ọ̀nà bíi mẹ́rin ìgbà tá a fi lọ wọ́n ti mú símẹ́ǹtì wọ́n ti fi ń gbé mọ́lẹ̀ tó sì ti ṣe ojú símẹ́ǹtì tó tún lé léyìí. lẹ́yìn ìgbà tí àkíyèsí wọn tún wá lọ fi símẹ́ǹtì rẹ̀ bẹ̀ ojú ibẹ̀ ó wá yí àbọ̀tẹ̀ mọ́ ìrìn tó ti ọ̀pẹ̀ oyè rí ó ti yé mi. bí wọ́n tẹ̀ ṣe tún símẹ́ǹtì rẹ̀ bẹ̀. mi mọ bíbẹ̀ mi mọ tó ń sọ mi mọ bó ṣe jẹ́ òótọ́ tó mi ò ṣúọ̀ bó ṣe jẹ́ òótọ́ sí ṣùgbọ́n mo lẹ́ni tó sẹ́ndì àwọn púùfù yẹn sí mi nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ mo lẹ́nì kan tó sẹ́ndì púùfù yẹn sí mi àwọn púùfù yẹn nìyí báyìí bá ṣàkíyèsí ilẹ̀ ńlẹ̀ mọ́sálásí yẹn Allahu alam tó bá ṣe jẹ́ Ọlọ́run nìkan ló yé ṣùgbọ́n tẹ́ bá wò lẹ́ńlẹ̀ lóòótọ́ ẹ rí pé àwọn ibì kan dápa yàtọ̀ tó sì yàtọ̀ sí old floor yẹn ṣe understand tó fẹ́ jọ gàtí tí ò jọ gàtí tó fẹ́ fẹsẹ̀ méjèèjì tí ó ẹnìkan ló send ẹ̀ sí mi ṣe understand ẹnìkan ló send ẹ̀ sí mi ṣẹ́tìrì ẹ̀jẹ̀ báwọn kìíní ẹ̀ mẹ́ ṣẹ́tìrì ńlẹ̀ bàbá ṣàkíyèsí bá wò lẹ́ńlẹ̀ ẹ̀ rí pé lóòótọ́ ni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ ilẹ̀ ńlẹ̀ bí kan bẹ̀ ṣe understand òun ló send sí mi báyìí ṣẹ́tìrì àwọn ibi tí ó dàbí pé nǹkan wà ń bẹ̀ wallahu alam tẹ́ bá ṣàkíyèsí kódà wọ́n send voice note fún mi lórí ẹ̀ but mi ní tí play voice note yẹn for now ìyẹn ọ̀rọ̀ ọjọ́ mi inshallah. ẹ ò ti sọ pé kìnìún pẹ̀lú pé ibẹ̀ yẹn concrete ní ibẹ̀ yẹn ilé mọ́sálásí yẹn concrete ní ó ti wá jẹ́ pé ọ̀rọ̀ ọbẹ̀ yẹn àwọn ọbẹ̀ yẹn lọ́kọ̀ àdá bí ojú ọwọ́ sẹ́tísímẹ́ǹtì fi hàn wọ́n wá sọ pé obìnrin kan ní ló fìdí wọ́n wá sí mọ́sálásí ọwọ́ rẹ̀ lọ́ba ibi ibẹ̀ yẹn jẹ́ làwọn fi fi ibẹ̀ nìkan lọ́wọ́ ẹ bàjẹ́ kò bá bí odókù jẹ́. kéèké bìkan sọ pé láìsọ wọn nà kí ọwọ́ ìyá bá sílẹ̀ jẹ́. ìṣòro mi yí àdéhùn ọ̀gbìn náà ni wọ́n ní ìlú ajá yìí sí kọ́. wọ́n sọ wípé ayé ti gbé tó gbé dìde this is a serious case ẹ̀ka wá sọ bí ìṣe afá lọ sí court náà lọ sí court so àwọn ọlọ́pàá yẹn gẹ́gẹ́ bí ìdọ́gbọ̀n sọ pé na very very good to know gangan afá ṣe ó grant mi ní béèrè wọ́n grant mi ní béèrè condition kan tiẹ̀ mú wá ìgbàkọ́lé yóò ṣe dáadáa fún mi wọ́n ní èdè mi gbọ́dọ̀ wà níwọ̀n tó gbé fún mi sọ́ọ́mọ̀ nípa wọn lábẹ́kúta ó lè tó sùn nígbà tí mo bì lọ ìwé orí bí òun tó bá láti mo sọ pé bí ọmọ ìgbọ̀n sí bàdé báyìí dájú náà wọ́n fẹ́ rí mi èyí bí ó bá mi ó gbé sí bàdé báyìí tí pé ọmọ ní rárá. ìpè níbi ìpè. ọ̀tọ̀ ọ̀rọ̀ máa ń yí. ó ń gbé àwọn sọ pé ó bẹ̀rẹ̀ pé kí lè rí ní èdè ní wá báyìí kò láyé níbi ìbánibó ní ṣiṣẹ́ bí kọ́ọ̀lù rẹ̀ ṣe wọlé nìyẹn ìpè ìgbà kò sáàdì gbé lẹ́yìn àbúrò mo ní kò yẹ wọn pé yìí ọjọ́ ọlọ́run ní ẹ̀ṣọ́ bí ká bá wà ló ṣe dé ìwẹ̀ adájọ́ yẹn náà ṣe wọ́n very very good to me ó bá yí ọ̀nà ìfowópamọ́ ọ̀nà ìṣẹ̀ ògbọ́n ayé ní ọ̀rẹ́ ìṣẹ̀ṣẹ̀ ló pè so nínú nǹkan bàbá yín nínú nǹkan ìfò kò pé nǹkan bàbá yín nínú grounded nítorí tí ìdí sọ̀rọ̀ ní kí ẹ̀kọ́ wa bá mi mo rí àánú ọgbọ́n ìgbà. ọlọ́wọ́ àtọ̀wọ́. ṣẹlẹ̀ àtijọ́ pé ìwà ń bá wọn nínú jẹ́ ẹjẹ́ pé ní òdodo lọ́wọ́. torí ẹ̀ wá bà wọ́n nínú jẹ́ àwọn aráàlú wa fi bàǹdíìlì wa fi pàdé èmi ní Takí